Kọ́lọ́ṣíntà àlífà ikú wa ní ọjà kí ló fẹ́. Ó wá ní wọ́n kú fún mi lẹ́gbẹ̀rún ọdún kan ní kí n fi lò sí. Ikú wa ní ẹgbẹ̀rún kan kéré jẹ́ ń fún ẹlẹ́gbẹ̀rún méjì. Ó wá fún lẹ́gbẹ̀rún méjì. Tó bá fún lẹ́gbẹ̀rún méjì láì. Àmín. Àmín. Ìkú ọpẹ́ náà ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Tó jẹ́ ìkú ọpẹ́ bọ́ bá yé ọ. Ẹ rí i pé bàbá ló kú làwọn ọmọ ṣe ikú rẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tí bàbá kú, wọ́n ní kí ni oògùn kú. Wọ́n béèrè lọ́bẹ̀ yẹn kí ló oògùn kú. Kí ló oògùn kú? Kí bàbá kú. Kí bàbá kú. Ọmọ ọmọ wa sì kú rẹ̀. Ọmọ ọmọ wa sì kú rẹ̀. Oògùn kú nù ni. Báyìí pé àwọn ọmọ lọ́ba kú. Bí bàbá ti dé kò ní gbádùn òun náà. Wọ́n lè ẹlòmíràn lè ronú kú. Ó lè ronú kú tàbí kókó sómi. Èyí ọjà ká dúpẹ́ nù. Alhamdulillah. Bí ọba wa yẹ lómi. Nígbà tí èèyàn kú. Tàbí dúpẹ́. Bó ti jẹ́ nù. Ẹ̀yin bàbá náà lọ́mọ sàyẹ ọ́. Àmín. Àmín. Ká tó wá ṣe ti bàbá. Á wá kí ìmáàmù tó wà ní kalẹ̀. Ìmáàmù ń bẹ ìmáàmù àgbà àti ìmáàmù àgbà. Allahu Akbar. Ìmáàmù tó níwáàní. Àti ìmáàmù ni. Àmín Allah. Àmín. Bájọ́ fàgbàlagbà lù. Àmín. Àmín o. Nígbà tí bàbá kú jò ní wọ́n ṣe wàhálà púpọ̀. Àmín. Lọ́wọ́ sàfún wa lè san rẹ̀. Àmín. Tí àwọn iṣẹ́ tàwọn àfáàní. Tí òkú bá kú àfọwọ́ àṣìṣẹ́ yóò fẹ́ kú. Yóò fẹ́ kú. Ládá wá ni. Ládá ni. Kọ́dà bẹ́ẹ̀ fún wa lówó ládá ni. Ládá ni. Àmọ́ ìyẹn wa gbọ́dọ̀ gbowó. Bẹ́ẹ̀ni. Náà ni bàbá wọn ò fi wá gbádùn. Wàláhì tàláhì. Bàbá olókun ọ̀la. Olókun mímọ́. Àti àwọn náà. Àwa kí wọn náà bàbá tó fẹ́ ṣe káyidù. Anakumullah. Lẹ́yìn ìgbà tá a wá kí gbogbo wọn tán bá wọn wá kó àwọn ẹbí àwọn ìyá wa yìí. Ọlọ́run ṣe ń tẹ̀lé o. Àmín. Bàbá Ramani náà ṣe wàhálà púpọ̀. Ọlọ́run ṣe ń tẹ̀lé o. Àmín. Ọkùnrin àtòmìnira wa kí ẹ wá jẹ́ àjèjì ká kí Ọlọ́run gan. Kájọ Ọlọ́run. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. دعوا إجازة الله أكبر. إجازة الله أكبر. الله أكبر. Aki bàbá tó fún wa ní àdúrà bẹ̀rẹ̀. Ọlọ́run má ṣe àgbáyé ní àgbáyé fún wa. Ọlọ́run jẹ́ pé fún wa. Lọ́wọ́ la ilaha illallah. Èyí tó kan náà ní pé a gba owó àdúrà bẹ̀rẹ̀. Pẹ̀lú gbàdúrà mi Ọlọ́run máa dójú tì mí. Gbàdúrà mi Ọlọ́run máa jẹ́ ta owó mi. Mo ti gbogbo ọ̀rọ̀ mi l'Olúwa lọ́wọ́. Gbàdúrà bá ń ṣe gbàdúrà tí wọ́n. Gbàdúrà bá ń ṣe gbàdúrà yẹ wá. Àti gbogbo ọ̀rọ̀ wa lọ́wọ́. Àti gbogbo ọ̀rọ̀ wa lọ́wọ́. Gbàdúrà bá ń ṣe gbàdúrà. Hadi
aka àyọkà tàbí àyọké láti inú Al-Qur'an. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلى الله ولدنهم وإنهم ليقول منكر من القول وزورا وإن الله لعفو غفور. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير. صدق الله مولانا العظيم. Jangan jatuh Allahu Akbar. Allahu Akbar. Jatuh Allahu Akbar. Allahu Akbar. Aki Ọlọ́run. A ṣe kéré fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Èyí tó kàn nínú ètò. Òun náà ni yìí tí àwọn ìwà wá ṣe gangan tó jẹ́ kókó tí ó ń ṣe ìdáhù. Àfọ́ tí ó bá wá ṣe yìí, àwọn náà ni ọ̀gá wa Alhaji Jamiu Alhaji Muhammadu Jamiu. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين اللهم صل على سيدنا محمد الفاتح وبلغ الحاتم وسلطة ناصر الحق بالحق ولا إله إلا هو وعلى آله وصحبه وسلم العظيم آمين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم آمين له ما في السماوات وما في الأرض آمين فهو الذي يسمع إلى باسمه آمين يعلم ما بين أيديهم وما خلفهم آمين ولا يحيطون بإذنه وسع السماوات والأرض آمين ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين يا بني صلى الله عليه وسلم àfáàní tí ẹ ṣe rédíò ẹ má fi máìkì wí àsàlátù tí à ń ṣe láàyè yìí bí a bá ṣe wí sí bẹ́ẹ̀ náà ni ó ṣe ní òjò òkè ọlọ́mọ bá bàbá ta torí ẹ̀ jókòó náà sàárè ẹ bá yẹ ká ní sallallahu alaihi wasallam yẹ ká ní sallallahu alaihi wasallam ìkí ọlọ́run bá láyé lọ́wọ́ tí ń jà nílẹ̀ àmín ìkí ọlọ́run àánú ọlọ́run dàgbà ń bọ̀ sábì ànẹ́bí àmín ìkí ọlọ́run mọ́yẹ kó pinnu ayé nìkọ̀ọ̀kan àmín ọlá kún àdúfà yẹ kún àmín lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run tí a kí ànẹ́bí a kí àwọn bàbá wa ìmọ̀ ní ààyè yìí ẹ̀yà mi nílé a kí bàbá Yorùbá ìmáàmù ní ààyè yìí ọlọ́run jẹ́ kí a rí àwọn bàbá pẹ́ àmín a kí àwọn afá wa àwọn ìmáàmù wa gbogbo abárànjẹ pátá àjọ ẹ̀kọ́ ọlọ́run jẹ́ kí a rí àwọn àgbàlagbà pẹ́ àmín àwọn afá rẹ̀ ní sọ pé ọmọ ege ni wọ́n ọmọ ege náà sì kọ́ ni wọ́n ìdọ́lábà lọ́rọ̀ mi àmín wọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àmín mo gba ẹnu bàbá mi àgbà ní wọlé yáyì tí a mú mi mọ̀ lọ́dọ̀ àwọn ṣàdúrà fún yín àwọn tó ṣàdúrà fún yín ọmọdé la jẹ́ sí yín ọlọ́run ayé kí a rí yín bọ́ àmín wọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àdáwò tí máa dé báyìí máa mú tí ó kú kí ó bá tí àdúgbò wọ́n là dọ́ nínú tí ò ní ríyàn lẹ́yìn ọlọ́run tó kó bá yín àmín wọlá àbọ̀rá nínú wájú ọlọ́run bá àti ẹ̀ríyàn bá yín sàmí gbogbo ẹ̀yin yá wa yìí
ìmáàmù là ń ṣàdúrà fún ọwọ́ ayíkẹ́ bọ́ bá wọn sí àmì àwọn ìjẹjọ àmàmù náà lẹ́ ké sí ìmáàmù lọ́wọ́ àsopọ̀ wọn táwọn fi dé bẹ́ẹ̀ jẹjọ àwọn àsùn lé ń jẹjọ ni àṣẹ ìmáàmù ló gbé àwàdá yìí jẹjọ ni tí bá ṣàṣẹ wọn ẹni máa gbélé kejì nígbà tí kò bá kàn òní jáde bẹ́ẹ̀ àṣẹ ìmáàmù la tẹ̀lé ńjọ́ náà wọ́n jẹ́ kí a rí yín bọ́ ẹ̀ á sì síwájú tó dùn àkàn fún yín wọ́n lẹ̀ á kìlọ̀ tó ń kẹ́ ewu ńláta ọlọ́ndàkùn òní yín mọ́jọ bàjẹ́ ọ̀la yín jọ máa bàjẹ́ ní yín ọ̀la bisimilayi rahman rahim wàtúmọ̀ wàlẹ́ ní sàṣàjà àwọn ẹ̀dá kábò ọmọ tọ́lá á kìlọ̀ tó kẹ́ ewu lákàmì ẹ̀lúlà sanfa yìí tí káwọn bí kaba kari alámìyẹ̀dí káyọ̀ tí máa ń fa wà wáyé ولا فادا آمين آينا فاجنا وعمل يتيم فلا تنيا وعمل سعي ولا تنيا وحمل بريمة وبك فعادي آمين 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 واكي وبامي أبا وبلباني أبا موسى ọlọ́run jẹ́ kí a rí yín pé ẹgbẹ́ nàbí olódò ọlọ́run dàkú àtúbọ̀tán dáadáa ṣe fún yín lẹ́kùn àti fáyẹ̀ fún yín ànádà olùyọ̀bàjẹ́ ọlọ́run náà bàjẹ́ láhàúlà wala quwwata illa bi'aliyyil azim àti àwọn àfa wa olókùn mímọ́ ọlọ́run jẹ́ kí a rẹ̀ náà pẹ́ àjọṣe bùkárí ẹ̀ńjẹ̀jọ́ náà ni ọlọ́run dàkú tí àtúbọ̀tán nìkan kan náà dá àwọn akí àfa wa tí a ń ṣe wáyé dùn àfa kini zonu raini Allah akbar ọlọ́run kí a yí bá wọlá nẹ́bí lọ́kọ́ ọlọ́run la hawla wala quwwata illa bi'aliyyil azim ìbí náà kíra mi ọmọ tàbí máa ń sí ìtọ́ náà sọ ọlọ́run jẹ́ kébí lórí àmín àwọn kí ẹ̀yin jàmbá ọkùnrin àti jàmbá obìnrin akẹ́wà kíkí ọlákàtà máa kí a gbé salamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum salam wa rahmatullahi wa barakatuh sẹ́rí etí ọmọ ọdún èmi náà yìí ni pé gbogbo tí a bá ń ṣe àjọ máa ṣe. àjọ máa ṣe ká má pín sí méjì rárá ká pín yẹlẹyẹlẹ. tó lóun kẹ́lí mọ́tò kan tó kálukú bá ń wí náà màláìka ni wọ́n máa kọ́lé fún bàbá ìtì. òun ni wọ́n sì máa wò. so àwa àfa ajẹni pàṣẹ ìwé ni wá. wàláhì kì í ṣe gbówó nìkan la fẹ́ gbà. a sì fi dá àwọn ọ̀dẹ̀ gbówó. bẹ́ẹ̀ bá lé àfa láìkówó ọláìkówó. àwọn ọmọ wa kalẹ̀ níjẹ̀jẹ̀ ta ni ya ẹ̀yẹ ká máa ṣe kíní. àwọn yẹn ń sá sẹ́yìn fa. sá sẹ́yìn ni o. àti bá a ti wà yín náà ládùn mọ́. àbá ló dúró. àdúgbò ẹja bọ́ bẹ́ẹ̀. wọ́n máa ń sá sẹ́yìn mi. bàbá ẹ jẹ́ ká máa bá nìyẹn lọ ti wa. ìgbàyà gbèsè ọlọ́run la gbé dání. ọlọ́run lọ bẹ lẹ́sàn tí ó sàwọn afá lẹ́sàn. àbí o. wọ́n máa dùn òbí tẹ bá láǹfà láìkí owó ọláìkí owó nù ú. ẹjọ́ bá láìkí owó kó nù náà kókè. tó mọ ní ká ṣe fìdáù. àmọ́ síwájú ká tó máa lọ síbi fìdáù. àkè gbogbo ẹ̀yin ọmọ lóòkù pátá. Ọlọ́run jẹ́ kí àtọ̀ ẹ̀yin bàbá ọlọ́jọ́ dáa fún yín. Amina. Wọlá nàbí lọ́dọ̀ ọlọ́. Sallallahu alaihi wasallam. Wọlá Kùránì làásì. Àmín. Àyà wa kan tá a jọ lọ́jẹ̀jọ́ á dà. Àwọn dà. Ó kù yá kan. Ó kù yá kan. Àwọn bísí ni àbí. Kámárà náà kálẹ̀. Wọ́n ní wọn. Torí ẹgbìyànjú jẹjọ nù. Akí àwọn bàbá náà tí a náà wọlé lásìkò àtàgbẹ́ sí fìdá. Ọlọ́jọ́ kí ara náà pẹ́. Aláwọ̀ sálà wà mọ̀rẹ́ àbàbí kan. Lọ́dọ̀ àbújá ká yín pé. Àmín. Sallallahu alaihi wasallam kan àti fàyẹ̀ kan. Àmín. Wọ́n ní ká ṣe fìdá fún bàbá kí ló kọ bàbá náà. Rufai. Amada Rufai. Olóko Amada Rufai Olókùdáná. Ọlọ́run wọlé àwọn wàlẹ́ ọlọ́run tí wọ́n bá jí ọkọ̀ náà ọlọ́run dákun yìí tábẹ́ sí fún ọ lónìí ládàá ìbá ń bá wọn lọ sáà. Àmín. Wọlá Kùránì wájú ọlọ́run. Àmín. Wọlá pé bàbá àwọn olè jẹ ráìsì mọ́. Gbogbo kálukú ló wà ká lọ́wọ́ léèsì. Èkó ni wọlé aṣọ funfun lá fún wọn. Aṣọ ọ̀gbẹ̀yìn. Báwọn ó sì lò títí yábọ̀lì kì í yábọ̀tì lónìí. Àwọn akpọ̀rọ̀ kẹ̀mí rẹ̀. Ẹ̀rọ ayé kan bẹ́ẹ̀ lónìí. Èyí tí wàá máa kù fún ọ náà lè léwu. Bí gbogbo ẹ̀yìn ìyá ìdẹ́bálẹ̀ pè yàn. Tí wọn bá ti débi àdúrà ajẹ́pẹ́pẹ́ pátí lè fi pè wọ́n ni. Bẹ́ẹ̀ni. Èyí tó wà important gangan. Òun ni èyí tí a fẹ́ ṣe yìí. Wàláhì sọ́dọ̀ gbogbo ẹni ẹ bá ti ṣe lẹ́yìn táwọn afọ́ bá ti ṣe mí báyìí kò sí ládàá bẹ́ẹ̀. Aráàmù tiẹ̀ tún ni. Aráàmù ni. Lẹ́yìn kó kálukú jẹun. Gbọ́dọ̀ gba ìlọlé ẹ̀. Kódà tábà tún lè ṣe kẹ́ni ọkọ mọ́ mutí. Ọjà bẹ́ẹ̀. Wàláì. Tábà lè ṣe ní o. Ẹnu ọmọ fún táwa yìí. Pé kéèyàn mọ́ mutí bẹ́ẹ̀. Abẹ́yìn bàbá jẹ́ ìwọ àṣìṣe o. Ẹ̀wọ̀n òmù. Àwọn àṣìṣe ní ìsìn. Kí a mú tẹ̀síbá wa. Ṣé ìtọ́ ìrọ̀jú. بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وسلم 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 محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم فارا يبزي السماء عليكم بجرارا ويجد أموالي وبني ويجعل لكم جناتي ويجعل لكم أنيا أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله حيث أشهدكم وفقيتني أصحاب لا شريك الحمد لله 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 رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ní ìsìn báyìí agbamisẹ́ gẹ́gẹ́ la wá dé yìí wọ́n dá pé gbólóhùn yìí wọ́n ní bẹ́ẹ̀ bá ń kó kakú lọ́wọ́ kó là tó ń tọ̀ wọ́n mọ̀ sí lọ. Tẹ́ bá ní gbólóhùn la ilaha illallah tó o bá fi lè fún wí ọlọ́run ní ó ń tọ̀ wọ́n á sì lọ́mọ àlùjánnà. gbólóhùn yìí ló mọ̀ ó sí bẹ́ẹ̀ àjọ wí náà. àjọ wí. gbogbo lára tá a bá rí bẹ́ẹ̀ àti kẹta àbá wí bẹ́ẹ̀ ọlọ́run tá a gbà bá tá a tó wọn jókòó lónìí ọlọ́run àgbà bíládé lọ bá wọn. àmín. wọ́n la kọ̀ọ̀rọ̀ níwájú ọlọ́run. àmín. wọ́n la bàbá ìmọ̀ tó wà ń kalẹ̀. àmín. wọ́n la kọ́ àti fáyẹ̀ kọ́. wọ́n la shahidallahu annahu la ilaha illa hu wal malaikatu qa'iman bil qisti la ilaha illa huwa al-aziz al-ghaffaru annahu la ilaha illa Allah 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 Muhammad Rasulullah sallallahu alaihi wasallam wa jannatun na'im asbiqi Isha tirodi afijannati aliya kutufu wa daria asibeji abawa pare ina zannaru kan al-aqumu kan isna mẹ́fà kulwala mẹ́fà atahiyatu le ladata ibe ndagbamba baba wa amin Qur'an ya amin farau orayanu wajannatu na'im farau orayanu wajannatu na'im farau orayanu wajannatu na'im farau orayanu wajannatu na'im farau orayanu
النعيم فله ريان وجنات النعيم في شاطئ رادية في جنة العالية قطوف ودانية لسانية راضية في شاطئ رادية في جنة العالية قطوف ودانية لسانية راضية في شاطئ رادية في جنة العالية قطوف ودانية لسانية راضية في شاطئ رادية في جنة العالية قطوف ودانية لسانية راضية في شاطئ رادية في جنة العالية قطوف ودانية لسانية راضية في شاطئ رادية في جنة العالية قطوف ودانية لسانية راضية. Ọlọ́run wọlé gbogbo tí a wí Ọlọ́run dàpọ̀ bá ọmọládé bá gbogbo bàbá tá a tó wọn jókòó. Àmín. Wọlé akúrá níwájú Ọlọ́run. Àmín. Wọlé akún àti fáyẹ kan. Àmín. Wọlé pé àwọn olè jẹ nǹkan táwọn ń jẹ mọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò lè lọ sóde mọ́. Wọn ò dẹ̀ lè wá aṣọ bá àṣẹ ìwọ̀n mọ́ yìí. Ọlọ́run dàpọ̀ tí ọmọ di aṣọ wọn lélẹ̀ yìí. Tí ọmọ di bàtà wọn lélẹ̀ yìí. Gbogbo ládàá tá ibẹ̀ bá ọmọládé bá wọn. Àmín. Àmín. آمين. بسم الله الرحمن الرحيم. عظمنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها يسر به بالأمر سلام هي تامة غير الفجر. أياكم التكاثر التكاثر والقرآن كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون اليقين لطار الجحيم ثم لقعنا إلى الجحيم ثم لتسألن يوم ثاني النعيم. بسم الله الرحمن الرحيم. والله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. التحيات لله الزاكيات لله الطيبات صلوات الله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. آمين 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 آمين. Fìdáhùn làwọn bá délé yìí. Àti bá délé. Àwọn máa ma gba sàárà àdúrà. Gẹ́gẹ́ bí ànábì náà sọ́nà Al-Qur'an. Àní máa kí àwọn kí wọ́n wà nílẹ̀. Àwọn ìyá wa tí wọ́n jẹ́ ọmọ olóòkú. Ayẹ̀bà wọn wà wájú. Ẹ máa bọ̀. Àmì ẹ̀ máa bọ̀. Àwọn ògbó ẹ̀dì tó ké. Àmọ́ tí ẹ̀ kọ́kọ́ pé ẹ̀yẹ sí jókòó. Àtìlẹ́yìn lẹ́gbọ́n àdúrà lẹ́gbọ́n. Ẹ̀gbọ́n ẹ̀mọ́ sáwọn pé ó fi dáhùn. Ó fi dáhùn bàbá. Ẹ dúró. Ó fi dáhùn. Ọkọ yín kọ́. Ọlọ́bíṣẹ́ òyìnbí ọtí rán yín sí wa. Aago ń bí báyìí. Ẹ̀mọ́ ó fi dáhùn yín. Ẹ fi lé lọ́ọ̀ni. Ṣé ti yín lélẹ̀ yìí? Ọlọ́run fi àlùbáríkà sí. Àmín. Ọlọ́run ẹbí lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Ọlọ́run ẹni wájú Ọlọ́run. Àmín. Ẹ̀yin bàbá Ọlọ́run jọ dáa. Àmín. Alájà wa kejì kí lọ kọ yín. Àmín. Ẹ̀jẹ̀ lọ sí mítìnì tútù ọ̀lẹ́ ìnira. Yàbá yìí. Ní káwọn gbà bẹ́ẹ̀. So àwọn tí ìyá wa ẹ má bọ̀. Bàbá wa ní ẹ má bọ̀. Ẹmọ òfìdá tí a ti wá. Bákan náà mọ́gbà bàbá wa náà ní kalẹ̀ àti ogbó yín ọjọ́ bìnà síra wọn. Àmín. Ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Bàbá tí a wá láti ẹbí bàbá ẹ jẹ́ kí á dìde lẹ́ẹ̀kan náà. Ká máa mú owó òfìdá tí a ti bọ̀. Gbogbo akọ̀yẹ́ nìkan kan lẹ̀. Tí eléyìí ti yá kejì ìjọ yẹn. Wọ́n ti rán mi sí rẹ̀. Ọ̀dà bẹ́ẹ̀ sí wa ní ìmọ̀ pè yín èyí jẹ́ lóore. Ọ̀yá gbogbo alẹ́ kan lẹ́yìn ká máa mú orúkọ pé kẹ́ bàbá fún wa olúwa kẹ́ bàbá fún wa kẹ́ bàbá fún wa olúwa kẹ́ bàbá fún wa tí bàbá sáré dáná kẹ́ bàbá fún wa olúwa kẹ́ bàbá fún wa
àlìjáná kẹ́ bàbá fún wa. Kẹ́ bàbá fún wa. Kẹ́ bàbá fún wa. Kẹ́ bàbá fún wa. Olúwa kẹ́ bàbá fún wa. Kí bàbá sàlùjáná kẹ́ bàbá fún wa. Kí bàbá sàlùjáná kẹ́ bàbá fún wa. La hawla wala quwwata illa billahi al-azim. Jọ̀wọ́ ẹja sọ pé Allahu Akbar. Ẹja wíwẹ̀ lẹ́ẹ̀kan sí i. A kí àwọn bàbá wa Alhaji Muhammad Jamiu tí wọ́n ṣe fìdáhùn fún wa. Gbogbo àdúrà tí wọ́n gbà fún bàbá wa pátá Ọlọ́run jọ̀ọ́ má ṣe ìbáwa mú bá wọn Ọlọ́run. Lọ́lá la ilaha illallah. Lọ́lá la ilaha illallah. Lọ́lá Muhammadu Rasulullah. Ó kí bàbá wa àfọ́ wa tí wọ́n ṣe pé àwọn náà ni wọ́n lù wá ní omi ìmọ̀. Àti ń bá ìbòrò ọmọ tó wọlé. Bàbá Alhaji Abdulgani Abdulaziz ọlọ́wọ́n ṣe àjárí bàbá pẹ́ la ilaha illallah ìmọ̀ yí tó ti ń wúlò fẹ́sẹ̀ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ láíláí la ilaha illallah. Èyí tó kàn nínú ètò òun náà ni al-kalimatu shukr tí a mọ̀ sí ọpẹ́. Torí Ọlọ́run ní gbogbo ohun tó wá ṣe pátá nàbí ká tún máa dúpẹ́ kò sí tó wá ṣe táyọ̀ pé òyọ́ sí táyọ̀ pé ènìyàn sílẹ̀. Torí ìdí èyí á dúpẹ́ fún Ọlọ́run ọba ẹni tí ó bá ṣe eléyìí. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تكتبون والله الذي خلق الموت لجميع الخلق جميعا والله الذي خلق الحياة لجميع الخلق جميعا وكل من مات قد موت قيامته صلى الله عليه وسلم. Àti àkọ́kọ́ bẹ́ẹ̀ àti kí Ọlọ́run gbólóhùn náà láti fánà bọ́ àwọn Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ànábì àti Ọlọ́run tí a ti kí àwọn tí a jogún ànábì Ọlọ́run sallallahu alayhi wa sallam. wọn náà ní àwọn àgbàlagbà wọn wà kálẹ̀ àwọn tí wọ́n ti lọ Ọlọ́run sàbàtàbà. Àmín. Àwọn tí a ń bẹ́ ń tòsí báyìí láti bàbá wa Ìmáàmù Jálùgbọ́ abánajì látòkè délẹ̀ yáyá bàbá wa Alhaji Abdulkadir Ayuba Ọdẹ́yẹmí gbogbo wáyé sọ pé àdámọ́lá hayatahu wọ́n tó bá mọ̀ sọ́sọ́ kọ́ lọ́jẹ́ mi rúgbùn ìtumọ̀ àdámọ́lá hayatahu bàbá wa náà ọlọ́sàjárí ọlọ́sàjárí yín tábà lọ́mọdé ní yín a kò síra wa ní gbogbo torí bàbá wa Adam orin wọn tí ní ṣe báyìí so gbogbo tó bá jọmọdé láyé tó bá ti ní mọ̀ àgbàlagbà ni ṣe ilẹ̀ kẹbí rábìlá ilmi ma shubara inna sabira lahu ilmu ma al-kubara. Tí ò ní mímọ̀ tí ò ní ìgbà tí a fi kú fún tàwa gba ọmọ ekele ni ọmọdé tó bá ti ní mímọ̀ ó sì wà nípò kan ga wà láàgbàlagbà ó ti dàgbàlagbà. náà ṣàdúrà fún ni pé àtìgbà àtàgbà yín ọlọ́jọ́ ọjọ́ dalẹ̀. Àmín. Ẹni máa sọ̀rọ̀ dalẹ̀ abẹ́ Àmín. ìmọ̀ àtìgbà àtàgbà ọlọ́mọsà jẹ́ ó dalẹ̀. Àmín o. Ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. Tó lẹ́yìn gbogbo ẹ̀mí àlàáfíà ọlọ́mọsà fi táyà lọ́rẹ̀. Àmín. Méjèèjì owó tẹ̀mí lògbọ́n ọlọ́mọsà fi táyà lọ́rẹ̀. Àmín. Máa sọ̀rọ̀ dáadáa kó ní ìtumọ̀. Àmín. Àgbọ̀lẹ̀ sí ẹjẹ ti sẹgbẹ bi torí ibi tẹ sí ní ọlágbára díẹ̀ ọlọmọsà jáde ọba Àmín. aláyé náà ti náà. Bàbá wa tí a kún kíní gbólóhùn kan bàbá wa àgbàlagbà ni wọ́n máa ṣe bí ọmọdé lọ́dọ̀ àwọn ọmọdé lọ́dọ̀ àwọn kéékèèké lọ́dọ̀ wọ́n ti parapọ̀ mọ́ wa. Bàbá wa tí a tọ̀tọ̀ dárúkọ wọn bàbá wa Alhaji wa Musa Abantakan
bàbá èwe ni bàbá àfa àdúgbò tàwa ẹni bàbá ọlọ́mọsà jẹ́ àárín epo Amina. ọlọ́mọsà jẹ́ àárín epo Àmín. ẹ ti dàgbà ọlọ́mọsà jẹ́ dògbò Amina. Àmín. àtúbọ̀tán yẹn ọlọ́mọsà jó dá Àmín. ọlọ́mọsà bá jó rí bẹ́ẹ̀ Àmín. Àmín. إلا بالعلي العظيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر شانك وانحر آمين. Àgbo bàbá ti fún Allah. bákan náà kí bàbá wa tí wọ́n wọlé bá wa táyé pé ọlá pé máìkì lọ́wọ́ bá ní àwọn akẹ́lá tó àtòkèrè bọ́ ní. Alọ́pàdé wọn ní pẹ̀lú bàndírì. àwọn àti kí ẹ̀kọ́ níwà pẹ̀lẹ́ tó wà Wàláhì àpọ́nlé ní bàbá kò. wa tí a fi ti àpọ́nlé dárúkọ wọn àlùfáà wa ni wọ́n ṣe onímọ̀ ni wọ́n ẹ bá ti rí wá lọ pé àfa àgbà ni wọ́n orúkọ tí ń jẹ́ gan apá orúkọ ńlá ni bàbá wa tí ń tọ̀wọ̀ dárúkọ wọn ní bàbá ṣe ádámù náà dárúkọ wọn aláàjì wa Abdulgani Abdulhasi Mokolu Àdámọ́lá wọ̀nyẹ́ta. ẹ̀sọ́ fi àdámọ́lá hayata Àdámọ́lá wọ̀nyẹ́ta o. ọlọ́mọsá àjíkárí yín pẹ́ Àmín. ọlọ́mọsá àjárí yín pẹ́ Àdó. ọlọ́lá ìlà Àmín. kákòjọ bá ṣe nǹkan mẹ́ta fún bàbá wa Nǹkan mẹ́ta. nǹkan àkọ́kọ́ bá ṣe nǹkan mẹ́ta fún bàbá wa ṣẹ́ ó sọ pé nǹkan Nǹkan àkọ́kọ́ bàbá. báyọ̀ kó o béèrè Nǹkan àkọ́kọ́ mo ti béèrè. nǹkan Kí ni nǹkan àkọ́kọ́? ọlọ́run ṣe fún wa Àkọ́kọ́. ọlọ́run dákòjọ járe wọ́n jẹ́ mọ́ òkun ẹ̀ láéláé Àmín. àkọ́kọ́ nù Àmín. torí pé bàbá wa náà jókòó yìí onímọ̀ sì bí ọmọ tó ti mọ tó fi yanjú dákòjọ járe kí wọ́n kù ní wọ́n ní òkun láéláé náà Àmín. bàbá jórí bẹ́ẹ̀ Àmín o. bàbá Muhammad la ilaha illallah Àmín. bákan náà ẹlẹ́ẹ̀kejì àtúbọ̀tán ọlọ́mọsá àjò dájú Àmín. ẹni bá sàmì dájú Àmín. ọlọ́mọsá bá jórí Àmín. Bàbá tó ní kẹta. ìkẹta bẹ̀ ni pé àkójọ mọ́ pa ìmọ̀ ẹ̀ lára láyé Àmín. ẹni bá wọn sàmì dájú Àmín. ọlọ́mọsá àjórí bẹ́ẹ̀ Àmín o. ọlá yìí náà àti náà بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر شانك وانحر آمين. pé Allahu Akbar الله أكبر. àwa kí gbogbo ẹ̀yin ọmọ tẹ jẹ́ ọmọ olókùn ọmọ bàbá wa mọ́tò Rufai kí ni Rufai kí ni Olókun dáná. bàbá wa Rufai Olókun dáná. olókùn dáná mo kí ẹ̀yin ọmọ látòyè arọ́dí àti wọ́n jẹ́ tó súnmọ́ dáadáa mo kí yín púpọ̀ ẹ kú ilé bàbá ọlọ́mọsàbà kíláàsì kìyàmù Àmín. ọlọ́run bá dó tẹ̀yìn náà Àmín o. àti wa kejì náà akẹ́yìn náà ọlọ́mọsàbà dó tẹ̀yìn náà Àmín. àti gbogbo ẹbí lọ́sùn lọ́sì àti ọlọ́mọsàbà dó tẹ̀yìn náà Àmín. pàápàá jùlọ àwọn ìyá wa níjọjọ wọn ṣe ibi tí pọ̀ dáadáa Alhamdulillah. ibi tó pọ̀ ni wọ́n ṣe àti àǹtí wọn àgbà náà wọ́n ṣe ibi tí tó pọ̀ Allah. Allahu Akbar àwọn ni wọ́n gbé bàbá Allahu Akbar àwọn ni wọ́n ní atm kọ́ máa sẹ́ńbẹ̀ kọ́ máa jáde láàyè láàyè sábà wọn náà lè ọlọ́mọsà jẹ́ mi yóò gún Àmín. ọlọ́mọsà jẹ́ mi yóò gún Àmín. àdúrà tí wọ́n special ni Wallahi. abẹ́ ẹ̀gbọ́n mi yé Special prayer ni. àdúrà tí wọ́n special Àmín special torí ni. pé àwọn ni wọ́n torí pé àwọn gẹ́gẹ́ Allahu wà lókè òkun wọn àti ilé ṣùgbọ́n ti wọn kọ́ wá sẹ́yìn tí ó ẹ má gbàgbé ọlọ́mọsà bá jórí bẹ́ẹ̀ Àmín. ọlọ́mọsà jórí bẹ́ẹ̀ Àmín. àwọn àbí àdúrà bàbá ọlọ́mọsà jórí bẹ́ẹ̀ Àmín. inshallah ọlọ́mọsà jórí bẹ́ẹ̀ Àmín. èyí tá à ń sọ́bẹ̀ ni pé àǹkílọ́kùn ló sì mọ́ra wọn ni akun yín púpọ̀ ẹkú rọ̀jú ẹkú àtẹ̀mọ́ra ẹkú lè bàbá wa lọ sinmi ní ọlọ́mọsà jẹ́ kó dá fún bàbá wa Àmín. kálọ́bà Muhammad la ilaha Àmín. ọlọ́mọsà jórí bẹ́ẹ̀ Àmín. kálọ́bà Muhammad sàṣẹ́lá Sallallahu alaihi wasallam. ẹ̀yà rẹ̀ mí àwọn náà ń bẹ́ ní òtò yìí ọlọ́mọsà bá inshallah wà bẹ́ẹ̀ ọkùnrin wọn máa gbọ́ ọlọ́mọsà bá kí wọ́n sàṣà sànú wọn. Àmín. ànábà Muhammad sàṣẹ́lá Sallallahu alaihi wasallam. ànábì ní kótó kó bá ti kú báyìí kàmá kúlẹ̀ kó kú. àbẹ́yẹ kẹkẹ tá a fẹ́ lọ bẹ́ẹ̀ náà ni pé wọ́n lábùsọ̀ sọ́ọ́lẹ̀ hò ọmọ rẹ̀ tí ẹ̀ ti òbí ẹ̀ lọ́nà ìṣẹ̀lẹ̀ ní tán àwọn tí wọ́n lé ní báyìí ọlọ́mọsà bá kan láti fi àwọn Àmín. ọlọ́mọsà Muhammad Àmín. ibi tí wọ́n ní ká lọ náà ni wọ́n ní ká dúpẹ́ gbọ́dọ̀ yí ọmọ atakọ̀lá aká ìlúmí ìyá wa ẹ̀sìn bí Ẹni tó bá ronú jìnnà. bàbá wa sẹ́yìn náà bẹ́ẹ̀ bí àbí Wọ́n bẹ́ẹ̀ bí. gbọ́dọ̀ yí ọmọ atakọ̀lá aká ìlúmí pé ẹ dúpẹ́ Ẹ̀dúpẹ́. wọ́n ti ní bí òkú ẹ dúpẹ́ bí òkú bàbá ọpẹ́ ní fọ́lọ́ Alhamdulillah. ìyá wa ọpẹ́ ní fọ́lọ́ Alhamdulillah. ó ní àmọ́yẹ tó kú
àti ìmọ̀ gbowó ṣùgbọ́n ó sì wọn náà gbà náà ni súnmọ́ díẹ̀ díẹ̀ ń wọn kọ́. náà gbà ṣé náà ní ni. bàbá wa wà lókè òkun yẹn Allahu Akbar. àwọn bá lè yí ìgbà náà yòókù àyọkójú kò tì wá. Allahu Akbar. Ìgbẹ́lẹ́yìn ọgbà nù wọn ò ní wó láéláé ọlọ́run bá àti aláàjì náà àti bàbá wa ìgbẹ́lẹ́yìn jẹ́lá ọgbà àwọn nù méjèèjì Allahu Akbar. náà jẹ́ kójú kò tì wá àwọn dájú kò obìnrin. ní mọ̀ ṣẹlẹ̀ ní ẹbí kọ̀ọ̀kan ó sì máa so rí náà àwọn tó bá ṣàdúrà fún ọ dáadáa bàbá òkè kò ṣàdúrà fún gidi tó pọ̀ gan-an ó dídí kéde òun ìwà sílẹ̀ tààrà sílẹ̀ tó wà gan lélẹ́yìn bẹ́ẹ̀ ni yóò lọ mọ rí aláàjì náà àwọn náà àjọ àgìtì kí ló kọ bàbá wa lókè òkun ìyá wa kí ló kọ bàbá wa lókè òkun ìyá wa alájà kí fọ́ọ̀lù alájà pèlè àkí lókè òkun Aláàjì Mọ̀káhí. sẹ́rí ìyá wa o ti gbọ́ tẹ̀sán dáadáa owó àdúrà bàbá lẹ mú wáyé méjì ni aláàjì bàbá ẹgbọ́ ẹ ní sùn aláàjì lókè òkun bàbá náà ti sùúrù. o ti gbọ́ ìyá wa bàbá fẹ́ bàbá dà wọ́n. alájì wa mi káàlù abẹ́ ẹ̀kọ́ ni Mọ̀káhí. owó àdúrà bàbá wa lélẹ́yìn lókè òkun àbẹ́ lókè òkun. mo sì ti pé inú ìfẹ́ túpọ̀ tẹ́ ẹni sí wọn ẹ fi mọ owó tí wọ́n wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ ṣe sùn ẹ ti sùúrù àpẹẹrẹ tí bàbá mo ń wá bọ̀ bàbá ń bọ̀. abẹ́ ẹ̀kọ́ ni àpẹẹrẹ tí mo wá 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 dá púpọ̀ jù pé alájì wa Hakeem Aláàjì ìyá wa Abdul Hakeem. ẹ bá sọ̀rọ̀ báyìí náà ẹ náà bọ̀. tàbí kí wọ́n lọ jókòó. àwọn yẹ kójú kò tì wá o tàbí kí wọ́n lọ ẹ jókòó. ń ṣe ẹgbẹ́ náà kí n gbowó Alhamdulillah kabira. lápá ń withdraw mi àwọn withdraw wọ́n wá yàbàrà náà nù so ìyá wa ti mú wàdúrà bàbá Mikael láti òkè ẹ ní ewu gbọ́ láyé ẹ máa wù lóore. ó jẹ́ kẹ́hìn náà fún owó àdúrà wọn. owó àdúrà wọn. ìyá wa ẹ lọ jókòó náà ìyá bàbá wa ìyá wa ẹ lọ jókòó náà bàbá bàbá ní ọ̀rọ̀ jókòó. ẹ ṣàdúrà fún tó bá ti já náà bàbá òkè a ṣàdúrà fún kálukú délẹ̀ ọlọ́mọṣà bẹ́ẹ̀ ni bàbá wa náà sọpọ́ọ̀tì owó àdúrà ṣe mú wáyé wọn náà méjèèjì abẹ́ ẹ̀kọ́ ni àṣírí ẹ̀fọ̀bọ̀tì alẹ́ nìkan tó sọpọ́ọ̀tì bàbá wa yìí. bàbá wa owó àdúrà wọn ní ewu owó àdúrà bàbá. tí wọn bá wúlò nù fámìlì ẹ ní sanwó wọn àbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wàláì làzim bẹ́ẹ̀ ni. wọn dúró ní dúró wọn fi ohùn dúró Alhamdulillah. wọn tún fowó náà dúró wọn tún fara náà dúró wọn tún fẹ̀mí náà dúró ilá ayélujára yìí wà Muhammadu lóko àwọn Rasulullah náà sallallahu alaihi wasallam. ẹni sùn ẹ má jẹ fọlá tí a bá bàbá mọ̀ bàbá bọ̀. bàbá wa náà Allahu Akbar Alhamdulillah. bàbá wa náà dá wọn mọ̀ àwọn mọ́tà jẹ́ mi yóò gún o. Amina. Àmín. ẹ dákun bàbá Abdulhakeem ẹ dákun ẹ bá tẹ́wọ́ àdúrà ẹ tẹ́wọ́ àdúrà. tiwa ẹnjìnìá Hakeem ẹ bá tẹ́wọ́ àdúrà tẹ ẹ dé yẹn kí bẹ́ẹ̀ ni ẹ tẹ́wọ́ àdúrà bí tẹ ẹ dé yẹn àti aláàjì mi ká ní àkókò. sẹ́rí àdúrà wa ti dọ́dọ̀ bàbá yìí ó dókè náà nù atẹ́gùn làdúrà wàláhì làásì gbàgbọ́ nígbà níwájú ọlọ́run aláàjì wa Mikael àti aláàjì Hakeem ọlọ́mọsà jẹ ẹgùn lẹ́mí Àmín. ọlọ́mọsà jẹ ẹgùn lẹ́mí Amina. ọlọ́mọsà jẹ ẹgùn lẹ́mí Àmín. òpó lẹ́jẹ́ nú ẹbí ọlọ́mọdé wo láíláí Àmín o. àbá ẹnu àsàmìdá láyé kan náà fún wọn Amina. ọlọ́mọdé wo láíláí Àmín. ọlọ́láí hìlàhìlàlá Àmín. ẹ ní bàjẹ́ Àmín. ẹ ní tán Àmín. ọlọ́láí hìlàhìlàlá Amina. ìtọ́nà sí fi ń lóore yọ ọmọ ọkọ̀ dáadáa sí Àmín. kò ní tán bẹ́ẹ̀ á Àmín o. Alhamdulillahi. ẹlẹ́kùn yẹn bá wọn sàmì ẹlẹ́bẹ̀ ọ̀hún rojọ́ ni aláàjì wa Mikael ọlọ́mọsà àti wọn pẹ́láyé fún Àmín. aláàjì wa Mikael àti wọn pẹ́láyé fún Àmín. bẹ́ẹ̀ ni ọlọ́mọsà àti àárín yín pẹ́ Àmín. àwa bẹ́lọ̀ kankan fún yín aláàjì Abdulhakeem àpàdà sí bò ní kàn yín Àmín o. Àmín o. Àmín o. lọ́nà àmì yẹn kó tó dáadáa Amina. àpàdà sí bò ní kàn yín Àmín. ẹ tí bàbá mi ṣàdúrà yìí. wàláì làásì mú àwọn Abdulhakeem wàláì làásì wọ́n ṣe ní bírí wọ́n ṣe ní bírí jẹjú àfà. Ó ti yẹ ìyá tó fẹ́ sọ. Ó ní ẹ̀gbọ́n lóbìnrin o. Àwọn bó ṣe rọrùn ní lórí ilé yìí. Kọ́nà kó wà sọ́dí rù. Àmín. Kọ́nà kó bá tọrọ jẹ. Wọ́n fẹ́ ṣe fún wa táwọn ọmọ wọn fi sẹ́ẹ̀dì. Kọ́nà bá gòkè ẹ̀sìn. Amina. Abdulhakeem àpàdà sí ibú òní kàn yín ó di mélòó àkọ́kọ́ nu àpàdà sí ìgbà òní kàn yín Àmín. ó di mélòó Ó di méjì bàbá. àpàdà sí àwọ̀ òní kàn yín Àmín. ó di mélòó Ó di mẹ́ta. mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ tẹ́wọ́ lórí ẹ̀ lórí àníyàn yẹn. Wọ́n lè tẹ́wọ́ lórí àníyàn yẹn. bákan náà ìyá wa yìí náà Bá mi ṣàdúrà fún wọn. ìyá wa náà ṣe ń jẹjọ tí mo tẹ́ rí ìyá wa Àtòun àtẹ̀gbọ́n.
ìyá wa ṣe ní jẹjẹ tí wọn tẹ́wọ́ náà lórí pẹ̀lú mi ọ̀tẹ̀ ní yàfa láti òkè sí wa ọlọmọsí àyẹ pẹ́ láyé ọlọmọsí àjẹkẹ pẹ́ láyé ọlọmọsí àbá dúró tì yín ẹsẹ wa ìyá wa Rashidi tọ́lọ̀tọ́ ni ẹmú ẹtí wọ́n wà tó àwọn inú mi dùn púpọ̀ inú mi dùn púpọ̀ ọlọ́hàpá iṣẹ́ wọn ọlọmọsí àjẹ ariwo pẹ́ alájà kí ọlọmọsí àjẹ ariwo pẹ́ ọlọ́ba àbàkámẹ́lẹ̀ ẹ má bínú ẹ mọ̀ pé mi ráyè dúró tì yín bẹ́ẹ̀ni wà ń bí oúnjẹ bàbá mi tó wà ń lo òyìnbó. Alọ́fọ̀fọ̀ alájà mi Kaim bẹ́ẹ̀ni bàbá dáadáa ni wọ́n. láti jẹjọ náà ti rán sí wa. báwo tiẹ̀ mọ́ lójú bọ̀dá aríwọ́nú ẹ̀mí aríwọ́nú ẹ̀mí. ẹ̀yin sẹ́ wọ́n jẹjọ náà. Ọlọ́run bá dúró tì wọ́n olóò tà wá náà wọ́n kó wa àwọn olókùn fún wa báyìí wọ́n kó wa jẹ̀pẹ́ iṣẹ́ wọn kó má ní ṣe mọ́ wọn lọ́wọ́. alámọ̀ àmì ìyá wa jàrà sílẹ̀ dúró ẹni àdúrà náà. ẹni àdúrà ni wọ́n lè jẹjọ́ alájà bìlà kí wọ́n rán wọn sí gbogbo ẹbí wọ́n lè jíṣẹ́ fún wa. ẹlẹ́mi ọ̀tẹ̀rì ni àbá a ní àwọn ògùn ìwà kan a ní ẹlẹ́gbàáyé kan ṣùgbọ́n ìyá wa pàṣẹbẹ̀ náà mú jáde ìyá wa ẹ tẹ́wọ́ àdúrà síwájú Ọlọ́run gbogbo ń tẹ̀ ń wá ọlọ́mọṣàjọpọ̀ yọ̀ àwọn abẹ́lọ́ fún àánú Ọlọ́run tó kọ́ sọ̀rọ̀ àjọ sílẹ̀ síbi sí ọ̀làlá ìlàhìnà ọmọ yóò ní kú láíláí ẹ̀yin náà ní kú láíláí ọlọ́mọṣà jẹ́ àárín kí àwọn tẹ́ wọ́n ń ṣàdúrà fún yẹn ọlọ́mọṣà jẹ́ wọ́n ṣàdí wọ́n kù lẹ́mìí tó wà àdúrà bó wà pa àgbàlagbà ọlọ́mọṣà jẹ́ wọ́n kù lẹ́mìí òkú lẹ jẹ́ ọlọ́run jẹ́ wó láíláí ẹ̀ lè máa sàmì dáadáa ọlọ́run jẹ́ wó láíláí ẹ wúlò fọmọdé wọn fagbala ọlọ́run àjà àárín ọlọ́mọṣà jẹ́ orí bẹ̀ fún sórí kíní yẹ ẹ sàmúdá ní báyìí ẹ wá dáná sátẹlẹ wọ yín ẹ dáná sátẹlẹ wọ yín wọn bá nífẹ̀ẹ́ ọmọ ẹ bá ọba kan sọpọ́ọ̀tì wọn ẹ mú ẹkọ wọn bí wọn mọ bẹ Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ya wa ìdáná síwájú Ọlọ́run. Ìdáná síwájú Ọlọ́run ṣe ṣe bákan. Tẹ́ bá mọ̀ ẹ̀kẹ́ náà dínà. Tẹ́ bá mọ̀ ẹ̀kọ́ sí àmì. Ẹ máa ṣàmì. Ọlọ́run ṣàjò orí bẹ́ẹ̀. Àmín. 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 Àmín o. Àmín. 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 Ẹ máa lọ. Àmín. Alájà bìlà aláà. Owó yìí. Okùn ẹ̀ ogun gan. Ogun gan. Ọlọ́run tó kùn tó dé. Ẹ bá mi ṣàdúrà fún Bàlájà Abdulhakeem. Ọlọ́run ṣàjò orí bẹ́ẹ̀. ọ̀gá wa ni. Wípé ibi tán wà lẹ́nu àgbéga. Ipò tí ń wà. Ọlọ́run jò dúró síbẹ̀. Oore kó má dúró síbẹ̀. Àmín. Ibi tí òrokò oore sí oore fẹ́. Àmín. Náà tí mo wá mọ́wọ́ ilẹ̀ tí mo fi ṣàdúrà mo diwọ́ sínú mo dùn sínú kọ́lọ́ bá ń sọ ìyàwó. Àmín. Àmín. Ẹ mú wà ní ẹ̀rọ. Gbogbo ẹ̀ mo sọ pé ẹ mú wọlé dákún wọn láwọ ẹ mú wà ní ẹwà ọlọ́run ṣàjò orí bẹ́ẹ̀. Àmín ẹ máa sàmì dáadáa. Amina. 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 Amin. Amin. Ẹja dákẹ́ ẹjọ́, ẹja dákẹ́. Amina. Amin. Amina. Alájà Abdulhakeem. Tẹ́wọ́ bí tẹ́ déhùn. Àwọn àdúrà tẹ mú wáyé nísìnyí ọlọ́mọsà máa gbàládùn àfọ. Wọ́n tẹ́ tọrọ fún ọlọ́mọsà àjòrí bẹ́ẹ̀. Ẹ̀yin náà lọ́kọ̀ jọ mọ́jọ kẹ́mẹ́ láéláé ọlọ́run. Ẹ̀yin náà iná àtúndì dìdí bàbá yìí náà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Alájà Abdulhakeem ẹ̀mú wá fún mi wọ́n àdúrà àgbàlagbà. Tó nísìnyí ẹ dáhùn tó lọ lọ bí tá a yà lọ. Bí tá a yà lọ. Wọ́n ní ká dúpẹ́ lọ́lọ́ ni. Wọ́n ní ká dúpẹ́ ni. Omi ìwọlé. Ibi àyà wọ́n ní ká dúpẹ́ fún wọn ká dúpẹ́ ni. Bàbá wa sọ ní sí ọpẹ́ yẹn ní gbólóhùn kan náà ni. Bàbá wa sí wá sí fún wa ní ìsìn.
àmọ́ ẹni mẹ́rin tó kú láyé tó kú tó fún mọ́kànlá ìsàlẹ̀ lọ láyé láyé bàbá wa kú kákùnrin inú ilé wọn bàjẹ́ wọn bí ọmọ kalẹ̀ táwọn rí ọmọ wọn pé bàbá wa ti lọ ọmọ fẹ́ tó dáa sílẹ̀ ẹ̀yin ọmọ náà ọlọ́mọ tàbá gbàdúrà yìí. àmín. bá gbàdúrà yìí kọ̀ọ̀kan yìí. àmín. bá gbàdúrà yìí kọ̀ọ̀kan yìí. àmín. ẹ kó bàbá yẹn ọlọ́mọ sàjẹ́ mọ́ rí sí. àmín. ọlọ́mọ sàjẹ́ mọ́ rí sí ojoojúmọ́. àmín. àmín. wala hawla wala quwwata illa bil aliyyil azim. subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله إن الله سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفيه نستعين عونك يا معين آمين. الله جل شأنه له صفات الإباكية رب السماء والأرض والمياه الجارية afẹ́lẹ́yìn abikí ọlọ́run Allahu Akbar. ọlọ́run òní ọba tó dákú ọba tí ò ní kú. Allahu Akbar kabira. akí ọlọ́run ọba tó dá ìsàn ọba tí ò ní ṣe. Allahu Akbar kullu jalali. akí ọlọ́run ọba tó dá nira ọba tí nira ò ní mọ́. jalla jalaluhu wal ikram. akí ọlọ́run ọba tó dẹ̀dẹ̀ yàn ó dá wa lọ́kùnrin ó dá wa lóbìnrin níjọ́ tó ti dá wa ló ti dákú mọ́ wa. Allahu Akbar kabira. nígbà tó ọmọ ẹ̀dẹ́ yẹn ti ń bọ̀ wá sílé ayé òun àti ikú ni wọ́n jọ wá. ikú ló sin èèyàn wá sáyé nígbà tá a gbé ọmọ tán a gbé ọmọ ńlẹ̀ a ní ẹ lọ síbi ọmọ ikú tó sì wá sáyé nìyẹn. àfihàn náà a fi kí ọlọ́run ọlọ́run ọba tó já sí pé níjọ́ tá a gbé ọmọ a gbé ńlẹ̀ ni kò lè dára rẹ̀ gbé awẹ̀ fún ni kò lè dáwẹ̀ awọṣọ fún ni kò lè dáwọṣọ. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. níjọ́ tó dé èèyàn bá tún ṣe tá tí bá ń lọ tó bá wà ńlẹ̀ kò mọ nǹkan kan mọ́ aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ àwa náà látúbọ̀ kú ò bẹ́ẹ̀ ọmọ tuntun jọ ẹbí ń jọ sí bẹ́ẹ̀ tí wẹ̀ fún níjọ́ tẹ̀ bí tẹ̀ gbé wọlé tẹ̀gẹ̀tẹ̀gẹ̀ ẹ̀ tún wá wẹ̀ fún jẹ́ náà pé àmọ́ tún bẹ́ẹ̀ gbé lọ níjọ́ tẹ̀ wá wẹ̀ fún ọmọ tẹ bí ọmọ tẹ ń wẹ̀ fún omi gbóná ẹ bá gbómi léná ẹ fi wẹ̀ fọmọ náà bó bá tutù jù kò lè sọ tó bá gbóná jù kò lè sọ bó bá ti kù náà ni yóò bá wọn. níjọ́ tẹ̀yàn bá tún wá lọ tí bá ń lọ náà wá ní ẹ bá gbómi léná wá gbómi léná tó bá tún wá gbóná jù ṣó lè sọ mọ́ tó bá tún tutù jù kò lè sọ mọ́. Allahu Akbar ya sali jalali. Allahu Akbar al-kirami. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, akbar kabira. tó bá di pé ẹ wọṣọ fún ó láṣọ oríṣiríṣi aṣọ ńlé ó ní léèsì ó ní gíní ó ní dàmásì oríṣiríṣi àlọ́ ẹ wá ní ẹ lọ ra ṣáínà fún. ṣáínà yẹn tó bá fìtì ẹ̀ jọ lè sọ pé eléyìí kò fìtì hùn ìjọ lè sọ mọ́ ẹ̀yìn ìfẹ́ lẹ́yìn tẹ́ fún mi ìjọ lè sọ mọ́. pátúbọ̀tán ẹ̀dá ti rí nìyẹn. ó pé èyí náà iṣẹ́ ọlọ́run ni ọlọ́run a fi kí ọlọ́run náà ike ọlọ́run ọlọ́run kó lọ bá ànábì wa máa. sallallahu alaihi wa sallam. ike ọlọ́run ọlọ́run kó lọ bá gbogbo àwọn ẹni ọlọ́run. àmín àmín. ó bẹ̀ látọ̀dọ̀ abáṣẹ́ Adam ọlọ́run bá ṣàlékún. bàbá ṣéwù Kamali ọlọ́run bá ṣàlékún. bàbá ṣéwù Muhammadu Awalu ọlọ́run bá ṣàlékún kẹwọn. wọ́n fi wá káàdì gbogbo àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ọlọ́run bá ṣàlékún kẹ́kùn àwọn tí wọ́n bẹ láyọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ afáwa àgbà yányá pàdé láti ṣe Adébọláyé Adam ọlọ́run bá ṣàlékún ẹ̀mí gígùn àti gbogbo àfa àtọ́njíṣẹ́ ọlọ́run tọ́ bá ṣàlékún ẹ̀mí gígùn. àwa fi wọn àfi kí bàbá wa yìí wọ́n mú tòní ní ìlú Abáranjẹ
bàbá wa Muhammadu Murtado Ayuba Ọdẹ́yẹmí Ọlọ́run jẹ́ ní ewu jẹ́ ẹ̀la ìmọ̀ye ọdún lórí ẹ̀ àsìkò tí àti gba yìí náà jẹ́ kí lo abáranjẹ́ ó máa lò tí ń jẹ́ nira má jẹ́ ó tọ́ sí gbogbo tí ń jà gan wáyé má jẹ́ ó kàn yín ó kéré ó tóbi ni Ọlọ́run má fi kàn yín gbogbo ń tẹ wá tara wọn jáde dákun Ọlọ́run gbogbo wọn ni wọ́n ń wò yín pé ẹ ti gòkè má jẹ́ ìjábọ̀ láyé ọ̀làlá ilẹ̀ akí bàbá wa àgbàlagbà alias bàbá takan ní àlàáfíà ní jẹ́ bẹ́ẹ̀ bàbá Ọlọ́run túbọ̀ jẹ́ mi yóò gùn Ọlọ́run tí ni ó máa gùn jẹ́ ká túbọ̀ tọ̀ yín ó dé ọ̀làlá ilẹ̀ gbogbo tí ń jẹ́ àdánwò tí máa dé bá gbàlagbà tí ká ọmọdé má jẹ́ kí kankan ó kàn yín ó kéré ni ó tóbi ní Ọlọ́run má jẹ́ ó tọ́ sí ọ̀làlá ilẹ̀ mọ́ kí àfàwà olókun ọ̀la olókun mímọ́ Ọlọ́run má ṣàjáre ní pé inú àfa àtọ́lọ́ ń ṣàánú lábàrán jẹ ìkànnì májè ìmọ̀nira májè tí Ọlọ́run ṣe ìmọ̀ ń bẹ ìgbàmú dákun Ọlọ́run abẹ ẹni Ọlọ́run abẹ ẹni ọ ìmọ̀ náà Ọlọ́run má jẹ́ ó jọba tí ń wúlò fàyè dákun àìní wúlò mọ̀ má fi ṣàbẹ̀wò ìwà àṣùgbùlù tí wàá ń bẹ lókè jẹ́kẹ́ iná òdòkè ọ̀làlá ayélujára aki alhaji wa Muhammadu Jamiu Ọlọ́run má ṣe àgbàbá jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ògùnbọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni dákun Ọlọ́run bẹ́ẹ̀ tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí náà bẹ́ẹ̀ náà ni káwọn orí Ọlọ́run máa wọlé fún yín Ọlọ́run kẹkẹ yìí yóò kó kùn tó ti bàbá lọ kẹfẹ ọlàlá ayélujára gbogbo ntẹ̀yìn náà dáwọ́ láti tẹ́ ń béèrè lórí Ọlọ́run bá a ṣe fún yín ọlàlá ayélujára ọkẹ alhaji wa sínú rẹ yìí Ọlọ́run masha ba da yín lágbà ilé ẹ̀kọ́ tẹ́ ń lọ lọ́wọ́ ọlọ́njẹ́ yìí gé mbẹ́ ẹ̀ náà ó gòkè ẹ̀kọ́ láwọn ẹni ọlọ́ èmi náà kíra mi mo kí àwọn ọmọ olókùn ṣáwọn ni wọ́n ń bẹ lérí ìjòkó yìí àwọn kì í púpọ̀ mo kí gbogbo àtàǹbẹ lérí ìjòkó náà fẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ọlá ayípẹ́ yìí tẹ̀ ń jọmọ olókùn yìí náà ọmọdé náà gbogbo yín kò ní jẹ́ ń ṣàròyé lọ títí ẹ̀yin ni wọ́n bá sọ̀rọ̀ àwọn ibi bá ti ń sọ náà yóò máa yí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní eré ìjòkó mo kí yín pé ẹ kú rọ́jú mo kí yín pé ẹ kú àtẹ̀mọ́ra mo wá bẹ Ọlọ́run fún yín pé kọ́lọ́run kó ṣe ìyá kó ṣe bàbá fún yín kọ́lọ́run ó bá dúró tì yín kọ́lọ́run sì ṣàánú yín nítorí pé kò sí tí ń jẹ́ ikú láyé kúlù nọ́fúsí sa ẹ̀kọ́ tó lè mọ̀ gbogbo ẹ̀dá ní òtò ikú wọn kì í fi kú yọ̀yàn pé Ọlọ́run ó ti lọ ẹ gbọ́ Yusuf Ọlátúnjí ni nínú tíra tiẹ̀ tó ṣe ó ní ikú pabiri abiri ti kú ikú pabiri abiri rọ̀ ó ní kò má sẹ́ni tí ò ní kú afẹ́ni tóbìnrin ò bá bí nípa òun ni kú ò ní pa so gbogbo tí ń jẹ̀dá ayé kò sí tí ò ní kú nítorí Ọlọ́run ti dá wa mọ́ kú ó ti dá ní tí ó sì máa pa wá ó ti dá mọ́ wa Ọlọ́run dá àwọn màláíkà láyà kùlù wọn kì í jẹun láyà ṣùràbù wọn kì í mu láyà nọ́mù wọn kì í sùn bẹ́ẹ̀ náà sì ní bákan náà wọ́n ti wà yẹn wàlàgá ìtì wàlàbà òdù wọn yìí àgbẹ̀ wọn kì í tọ̀ bọ́lọ̀ ti dá mọ́ wọn nìyẹn nígbà tó lọ́n ti wá dà yìí mọ́ wọn ti ń jẹ́ kó o sí fún wọn àfi bọ́lọ̀ ń bá pa wọn rẹ. àmọ́jọ́ tó lọ́n ti dá wa ẹ̀dẹ́ yàn tó ti lè dá fún mọ́ wa a máa jẹ a máa mu látara ń tá a máa jẹ yóò máa díẹ̀ mi wá kù díẹ̀. tábà wáyé lónìí ọ̀pọ̀lọpọ̀ ntí kálukú ń jẹ lónìí kò ṣàǹfààní fara ń kó bára ni oúnjẹ tá ń jẹ jáàmùsì wà ń bẹ jáàmùsì oríṣiríṣi ní bẹ́ẹ̀ bàbá wa kan bẹ bàbá náà ti kú ọlọ́mọba gáfárà wọn bàbá ni nígbà tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó ó ní táwọn bá wọn kàtí ń lọ jẹun ó láwọn òyìnbó yìí wọ́n ní ìgò kan kéékèèké báyìí ni wọ́n tó bá ti wá jẹun tán tó fẹ́ mu mi wọ́n wá kán drop sínú omi yẹn wọ́n á mú ó lóun wá wò títí tí ń jọ kan pé dojoojúmọ́ àwọn òyìnbó yìí ti ń ṣe náà ẹ dákun ẹ fóun náà ní tí ẹ ń mu yìí wọ́n náà làwọn ò lè fóun kí ló dé wọ́n ní òsì kankan wọ́n ní tó wà ń bẹ̀ ni pé àwọn ó kọ́ fún wọn ó sì kọ́ kẹ́mísì táwọn ti rí ra wọ́n wá kọ́ fún bàbá yìí wá lọ rà
ìgbà tó náà ti jọ́ kejì òun náà mú tiẹ̀ dání bí gbogbo wọn ti jẹun tán tí wọ́n ń kọ́ ìdrọ́pù sínú omi tí wọ́n ń gbé omi tí wọ́n ń mú bàbá yìí náà bá kán tiẹ̀ sí ó ní bóun ti gbé sẹ́nu ó ní kíkorò kíní yẹn ó fẹ́ lè dìyàn létí olóhùn tú dànù ni ọlọ́wọ́ á sọ pé torí ń táwọn ò ṣe fún un nìyẹn nítorí pé ẹ̀yin ò mọ̀ pé oúnjẹ táwọn ń jẹ ló ní jáàmùsì nínú àmọ́ táwọn bá ti wá mú kíní yẹn lé lórí gbogbo jáàmùsì yẹn ni ó pa kódà kò ní tó fẹ́ dìfẹ́lọ́pù ní lè dìfẹ́lọ́pù ìdí nìyẹn táwọn fi mú bàbá yìí lóhùn ò lè mú torí ó ti korò yìí. tábà wáyé lónìí gbogbo oúnjẹ tá à ń jẹ bó ti rí nìyẹn àwọn tí ò bánú rẹ náà ni tó korò nǹkan tí korò mélòó là ń jẹ lójúmọ́ kí là ń jẹ tí ń flush àwọn tí à ń jẹ yẹn kí là ń jẹ lé lórí tó fẹ́ flush ẹ̀ dànù ọjà sí pé ògbón tá à ń jẹ náà ní tún ṣe kí ni ní tún kó bára àmọ́ ẹ̀yin ọmọ olókùn lónìí afa mi tó ka alukurani lẹ́ẹ̀kan yìí pé afa olókun ọ̀la ó ní tabaraka lẹ́jì banja bíyàdì ìlímúlíkù. tabaraka lẹ́jì bíyàdì ìlímúlíkù wà wàhálà kulli shay'in qadir. الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. Tabaraka gbígbọ́ngbọ́n ọlọ́run ọba tí ó jẹ́ ọlọ́run ọba mímọ́ ọlọ́run ọba. Tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in. Ọba tó já sí pé òun nìkan ní bẹ kò sí nǹkan kan. Tabaraka. Ó ní ọdún tọ́lọ́run ọba tó fi bẹ tí ò sí nǹkan kan kò sí níwájú ẹ̀ kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lósì kò sáyé kò sọ́run kò séèyàn kò sí màláíkà kò sálùjọ̀nù òun nìkan ní ń dábẹ́ ó wá ní ọdún tó fi bẹ bẹ́ẹ̀ kó tó wá ronú pé ẹ̀gbọ́n fóun tí ń bẹ yìí jẹ́ kó ń dá màláíkà ó dá màláíkà jẹ́ kó ń dálẹ̀ ó dálẹ̀ jẹ́ kó ń dá sánmọ̀ ó dá sánmọ̀ gbogbo ntọ́lọ́hún fẹ́ dá ó dálé iná ó dálé ìkẹ́ àwọn èèyàn ńlọ́lọ́hún wá dágbẹ̀yìn. Tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. Alaqal insanu min turabi ó wá dáwọ́ ẹ̀dẹ́ yẹn látara yẹ̀pẹ̀. Alaqal insanu. Wa akhiruhu ila turabi ọmọ èèyàn tún padà sínú yẹ̀pẹ̀ kẹ́yìn náà ni. Allahu akbar kabira. Ọlọ́run ọba ó wá dáwọ́ ẹ̀dẹ́ yẹn ńgbà tó dá wa tán gbogbo ti ń jọ́lá ọlọ́run kò dání ọwọ́ ẹ̀ ní ń bẹ òní ń fún ẹni tó bá wùn òní ń fún ẹni tó bá fẹ́ fún lọ́lá òní ń fẹ́ ẹni tó bá fẹ́ kó ga òní ń gbé wọn ga ẹni ó fẹ́ dépò òní ń gbé wọn dépò gbogbo ẹni wà ń bẹ lọ́wọ́ ẹ̀. Tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir. Ọ̀pọ̀ nǹkan pátápátá náà ní ń bẹ lọ́wọ́ ọlọ́run kò fi kankan lẹ̀ ètò ayé ọwọ́ ọlọ́run ló wà. Gbogbo tí ń jẹ́ déèyàn ètò ọwọ́ ọlọ́run ló wà èyí tí ń jẹ́ tàbíjọ̀nù ọwọ́ ọlọ́run ló wà èyí tí ń jẹ́ tàwọn màlẹ́kà ọlọ́wọ́ ọlọ́run ló wà ọlọ́run wá ń ṣiṣẹ́ níjọ́ ojúmọ́ kò ní sinmi ẹ̀dẹ̀ èèyàn ò gbọ́dọ̀ má sinmi ọlọ́run ṣiṣẹ́ níjọ́ ojúmọ́ kò tó gbé ọlọ́run bá ń ṣiṣẹ́ níjọ́ ojúmọ́ kò sùn kò fọ̀sọ́ sùn kò forú sùn kò fìrọ̀lẹ́ sùn kò wá fìgbà kan kò fi ní sinmi ẹni ní sinmi ọlọ́run kò kó ṣiṣẹ́ lọ́rọ̀. Kulli shay'in qadir. Gbogbo nǹkan wá ń bẹ lọ́wọ́ ẹ̀ nítorí káyé ó má dàrú kò jẹ́ kọ́lọ́hún ó sùn nítorí kí sọ́mọ̀ ó má yabọ́ kò jẹ́ kọ́lọ́hún ó sùn gbogbo iṣẹ́ ìbò tí wàá tóbi tó iná kò dàrú mọ́ lọ́hún lọ́wọ́. Allahu akbar kabira. Níjọ́ Buhari máa débẹ̀ ogun àlà ń pariwo pé Buhari ló lè ṣe nígbà ó débẹ̀ ń sìn ó dàrú mọ́ lọ́wọ́ wọ́n tẹ̀ jáwọn èèyàn wọn jẹ́ ó dàrú mọ́ lọ́wọ́ tọ́lọ́wọ́n bọ̀ ní ẹnu ẹni. Ẹlẹ́sí alákọ̀ọ́lì máa ò tà wáyé Alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala. Ọlọ́run wá dá ikú ó dá ìṣẹ̀mí káwọn èèyàn máa bẹ ó wá tó dákú pé tó bá dìgbà kan ọya tó padà sínú yẹ̀pẹ̀ tó ti wá tó padà Ọlọ́run dá líyàbùlúwàkùn háyùkùn ahsanu amala. Ọlọ́run fi ṣàdánwò fún wa ní. Allahu akbar kabira. Níjọ́ tí bàbá yìí kú níjẹjọ tó bá já sí pé màlẹ́kà kú bá dún wájú ẹ̀ pé tọ̀ Ọlọ́run ní imú ẹ wá yóò kọ́ sọ fún màlẹ́kà kú pé dákun torí Ọlọ́run tóun ní í ṣe pọ̀ nílẹ̀ kí ló fẹ́ gbà ohun tó bá fẹ́ gbà máa fún ẹ ọmọ mi kéré mo lè fẹ́ tọ́jú wọn yóò sọ bẹ́ẹ̀ tí màlẹ́kà kú náà bá fún láyè wàlá ó ṣì ń ta alifa súnmọ́ alifa ìlì bàdà wàbà kúta
dàbí omi tẹ̀síro ìlànà kọ̀bùrì. Kọ́lọ́sí ń tà àlífà ikú wa ní ọjà kí ló fẹ́. Ó wá ní ìwọ kú fún mi lẹ́gbẹ̀rún ọdún kan ní kí n fi lò sí. Ikú wa ní ẹgbẹ̀rún kan kéré jẹ́ ń fún ẹlẹ́gbẹ̀rún méjì. Ó wá fún lẹ́gbẹ̀rún méjì. Tó bá fún lẹ́gbẹ̀rún méjì lábúdà mi yáwó mi tẹ̀síro ìlànà kọ̀bùrì. Nígbà tó náà yóò bọ́ nù sáré báyìí náà ni lọ padà bọ́nu sáré ìjọba ọwọ́ bọ́nu sáré ikú téèyàn bá kú kí ni tó kù lẹ́yìn ikú àwa tí gbogbo àwa tá a jókòó kó máa jẹ́ títí wa ẹni tó kú ó ti lọ ọmọ wa lẹ́ni tó kú ó ti lọ sinmi tá ń sọ fún yín pé ó lọ sinmi àkọ́kọ́ yóò ti ní àwọn tí ó pàdé nínú sáré tó bá dé nínú sáré nàkírí àti nàkárà ń bọ̀ wá bá wọ́n bọ̀ wá bi léèrè béèrè mọ ọ̀rọ̀ búkà ta lọ́lọ́wọ́n bá rẹ̀ yóò ń sin lọ́hún gbà tó ń bẹ láyé tó bá ń sin lọ́hún yóò fún wọn lésì bí ò bá sin lọ́hún kò ní résì bí máa di nókà kílẹ̀ sí rẹ tó ń sìn nígbà tó ń bẹ láyé ẹ̀sìn wo ló ń sìn tó bá ń sin lọ́hún á fèsì bí ò bá lẹ́sìn kò ní lè fèsì ẹ̀wọ̀n tó kú fèsì nínú sàárè àwa ni máa kìtàbùkà tíra wo ló gbà fúngbà tó ń bẹ láyé tó bá jẹ́ ní tí ń sin lọ́hún ni yóò rẹ́sì fi tó bá sin lọ́hún kò ní rẹ́sì fi ìyẹn ń jẹ́ tààtà ń bẹ lérí ìjòkó tó bá jẹ́ mùsùlùmí ni ẹ tẹra mọ́ òun kírun dáadáa tó bá jẹ́ kírísítẹ̀ ni ẹ máa lọ ṣọ́ọ̀ṣì ẹ tí wọ́n mọ̀ ẹ́ ń bẹ̀ pé òun lọ ṣọ́ọ̀ṣì déédéé tó bá wá bi léèrè béèrè tó bá rẹ́sì fi nígbà náà ló yege Ọlọ́run á ní ìwọ sàárè ó yá fẹ́ máa fẹ́ fún tó bá wá jẹ́ni tí ò rí irun kí tí ò sin lọ́hún ni àwọn màlẹ́kà ní wọ́n sáré ó yá fún wọn yóò wá fún wọn ìnira wà bá nù sáré ìnira ẹni máa wá bá lọ títí dọjọ́ ìdájọ́ yóò máa bẹ́ ń bẹ̀ tó kú bá kú tá a bá gbé wọnú sáré ó ti kú tó bá wá di déédéé àlàázárì àwọn màlẹ́kà ó di wọ́n wá fẹ́mi sí lára ẹ̀mí yẹn ó wá wá látòrí báyìí yóò dé bàrádì yóò wá ń dé yé ń jẹ pé òun fẹ́ dìde padà yóò wá forí gbá pákó lókè àwọn àga ó ti tán òun náà wà wò pé kí ló kù kò ní ságbára ẹsẹ̀ fún mọ́ láti ń de wọ́n máa bi léèrè béèrè níbo ló fẹ́ sá mọ́ lọ́n lọ́wọ́ èyí ń làwọn àgbàlagbà fi ń pa lóore pé kárántí ọjọ́ tá a pàdé Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì kò ní tí ó fẹ́ sá lọ mọ́ àwọn màláíkà ni wọ́n sì mú kóńkó mọ́ wọn mú gbogbo ẹ̀dá ní kò ní ságbára pé mo lè bá wọn jà kò sí mọ́ mo fẹ́ yìnbọn kò sí mọ́ mo fẹ́ gúngò kò sí mọ́ mo fẹ́ ṣàdá kò sí mọ́ mo fẹ́ pe sáàsì kò sí mọ́ mo fẹ́ pa àwọn èèyàn mi jẹ́ wá gbèjà mi kò sí mọ́ ẹ̀wọ̀n tó fèsì òun nìkan náà ló kù pẹ̀lú wẹ̀ ló fi dá sí pé ẹ jẹ́ ká múra sẹ́sìn Ọlọ́run ẹ̀sìn ni ó gbà wá lẹ́nu sàárè o bọ́lọ̀ ń bá fún wa lówó èyí tí a bá jẹ níbẹ̀ ní tiwa bọ́lọ̀ ń bá ní akọ́lé yìí tí ẹ bá lò ń bẹ̀ ní tiyín o níjọ́ olú ẹ̀ bá ti kú ó ti kán náà nìyẹn ó ti jíjẹ ló ti jíjẹ ní ẹlẹ́ni torí bẹ́ẹ̀ ń kọ́ nítorí àsìkò ó dọ̀wọ́ wa pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run ẹ̀yin ọmọ olóògùn yìí jẹ́ ń sìn lọ́run ẹ̀sìn lọ́run ọ̀dà Ọlọ́run jẹ́ lè máa sìn àmọ́ tí mo fẹ́ sọ fún yín lónìí tí mo fẹ́ kẹ́ ẹ̀ dì mú gbogbo wa náà kó máa jẹ́kọ̀ọ́ fún wa bàbá kan ń bẹ olówó ni ó ní owó gan-an ó sì lọ́lá púpọ̀ ó wá kọ́ ilé rẹpẹtẹ ó ní mọ́tò ó ní nǹkan ọmọ ẹyọ kan náà ló bí nígbà tó wá dásìkò tó fẹ́ kú tọ́nà rí pé ikú dé ó wá fi ọmọ ẹyọ kan yìí ó lóun lọ́rọ̀ mẹ́ta tó ń fẹ́ sọ fún ṣé ń gbọ́ ó ní ọ̀rọ̀ mélòó mẹ́ta tó ń fẹ́ bá sọ ọ̀rọ̀ mẹ́ta tó ń fẹ́ bá sọ yìí tó bá di mẹ́tẹ̀ẹ̀ta mú ní òjẹ̀ kórì gbèsè ayé tó dáa lò àmọ́ tó bá jù ú lẹ̀ ìnira ló jẹ fún ẹ o bàbá ni wá ní kó máa gbàgbé kó lọ ra báírò àtìwé wá kó wọlé ọmọ wa jáde ó lọ ra báírò àtìwé nígbà tó yẹ wọlé bàbá ti kú ìbànújẹ́ wá bá bàbá tó lóun fẹ́ sọ̀rọ̀ mẹ́ta fóun báyìí sọ fún pé gbogbo tó ní ìwọ náà ló ní o kò sẹ́nìkan tí ń bẹ́ẹ̀ dùn àmọ́ tó fi gbádùn ẹ̀ ń lọ̀rọ̀ mẹ́ta tó wọ́n sọ fún ẹ̀yìn àwa ní kí ló kù báyìí jẹ́ kó wọ́n forí lé gbó ọba forí lé gbó ní bá ń sá lọ nígbà tó wọnú gbó
ló bá pàdé ejò ńlá ejò bá mórí wọgbọ alẹ ìwé ejò mi ò bá tiẹ̀ wà bàbá àwọn tó kú tó lóun ó sọ̀rọ̀ mẹ́ta fóun ló bá àwọn lé ń jẹ́ lòun fi ń wọgbọ lọ ejò yìí tó yẹ pé báwọn ni nínú ọ̀rọ̀ mẹ́ta tí bàbá rẹ fẹ́ sọ fún ẹ ìkọ́ ń bẹ lọ́dọ̀ òun sọ̀kan fún ẹ ń bẹ ọ ní sórí bóun ti rí àwọ̀ òun dáa púpọ̀ owó ara òun sì tutù pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́dà ara òun balẹ̀ àmọ́ ayé ò nífẹ̀ẹ́ òun kí ni ọjọ́ nífẹ̀ẹ́ òun nítorí oró burúkú tí ń bẹ lẹ́nu òun ẹ̀yin ọmọ olókùn ẹ̀ṣọ́ ẹnu yín bàbá ń bẹ ilé kò sí bàbá ń lé mọ́ o àwọlá bàbá máa ń lára kò sí mọ́ jọyé ẹ ṣe kí ni ẹ̀ṣọ́ ẹnu yín ẹlẹ́ẹ̀kejì ọba tún forí ní gbó bá tún lọ ìhun ti gbọ́ tiẹ̀ ó kù méjì ọba pàdé ẹran egbin tó fáyìn kó fáyìn lọ́ba pàdé ẹ̀ lọ́nà egun náà bá tún méré ó ní màsà lọ òun bá tòun lọ ní o bàbá òun tó kú tó fẹ́ sọ̀rọ̀ mẹ́ta fún un tí ò rí sọ ló ń dùn à egbin tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìkan ń bẹ lọ́dọ̀ òun náà tóun ó sọ fún un ó ní ṣòro òun egbin nínú gbogbo ẹranko ló ń fáyìn jù ó ní kí ni ọ̀jẹ̀ kó wọn lè báyàn gbé ó ní ṣe bí ewúrẹ́ ilé ló wà tí ń báyàn gbé àgùntàn ilé ló wà tí ń báyàn gbé adìyẹ ilé ló wà tí ń báyàn gbé nígbà kó wọn lè báyàn gbé nígbà ara tó wọn ò balẹ̀ wọ́n ràn wọ́n rán pọ̀ fún un lọ wọ́n ràn wọ́n rán tòun yẹn náà ni ò jẹ́ kóun lè gbá àárín èèyàn torí bẹ́ẹ̀ ń kọ́ ó dọwọ́ yín pẹ̀lú wà tí ò bá dáa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ bá ṣe nǹkan tẹ́lẹ̀ tí wọ́n pa àwọn lọ́fẹ̀jọ́ rẹ sùn bàbá rẹ kò sẹ́ni wọ́n fẹ́ lọ́fẹ̀jọ́ yín sùn náà ó ti kù yín ó kọ́ lọ́hùn ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ọba tún lọ ó wá pàdé ẹyẹ lékeléke lékeléke yìí ìyẹn náà bá fẹ́ ká ọdún màsà o nípa tó ń lọ ní o bàbá ń tó kú tó fẹ́ sọ̀rọ̀ mẹ́ta fóun tí ò rí sọ nígbà òun ló jẹ ní àtọ́bàjẹ́ bẹ́ẹ̀ ìkan bẹ lọ́dọ̀ òun náà sẹ́gbó ti gba méjì inú mẹ́ta ọkẹyọ kan lékeléke ní sórí òun bóun ti rí yìí ìwà tòun ẹsẹ̀ ń gùn bóun bá ní kóun máa tẹsẹ̀ bọ́ nínú gbó okùnlé kóun lẹ́sẹ̀ yẹ́yẹ́ bóun bá sì kóun lẹ́sẹ̀ wàhálà dé àmọ́ òun fọ ara balẹ̀ òun wá rò pọ̀ mọ́ àwọn tí wọ́n lè gbé òun ká tóun bá fẹ́ jẹun abà sẹ́yìn màálù ni ó wàá gbé òun wọnú oko lọ òun jẹun tóun ní jẹ yóò tún gbé òun jáde òun tún máa bá tóun lọ nítorí pé ìwà òun ṣe kí ni ìwà òun dáa torí bẹ́ẹ̀ ń kọ́ ẹ tọ́jú wa yín ẹ máa bá àwọn èèyàn lò dáadáa ẹ súnmọ́ àwọn ẹbí tó bá ṣe é súnmọ́ gbogbo ẹbí kan ló ṣe é súnmọ́ ẹ súnmọ́ àwọn tó bá ṣe é súnmọ́ ẹ ṣe dáadáa sáwọn tó bá fà yín mọ́ra àmọ́ èyí tó lè dá wàhálà alẹ̀ láàrin èèyàn àtẹ̀bí ni pé kẹ́ máa retí pé wọ́n ṣoore fún yín ẹ má ní wọn kàn ẹ̀ tọ́lọ́mú bá ní wọ́n ṣe fún ẹgbàá pẹ̀lú ọlọ́run sí yín nìyẹn tọ́ba ní àmọ́ ṣe bí bàbá fún yín ẹ má fi tẹ̀mítẹ̀mí gbà pé yóò ṣe bí bàbá tọ́lọ́mú bá wá ní ìtọ́lọ́mú bá rán sí yín tí bá ń ṣe gbà pẹ̀lú ìtọ́lọ́run sí yín nìyẹn torí bẹ́ẹ̀ ń kọ́ ọ̀dọ̀wọ̀ yín ẹ̀ṣọ́ ara yín ẹ̀ṣọ́ ọ̀rọ̀ ẹ̀ṣọ́ wà. wá sí yẹn mo gbádùn ó jẹ́ àwọn agbóhùn sọ́mọ ló kù bọ̀ wúwọ̀ wà lára orí mẹ́tẹ̀ẹ̀ta yẹn òrùfà tó wọ brain. torí bẹ́ẹ̀ ń kọ́ ẹ̀yin ọmọ olókù mo wá fẹ́ ṣe àdúrà fún yín ẹ̀ ń délẹ̀ ẹ tẹ́wọ́ ẹ tẹ́wọ́ yín ọlọ́run ọba tí ń dúró ti ẹ̀dá ọlọ́run ọba dúró ti àmín ọlọ́run ọba tí ń ṣọ́ ẹ̀dá ọlọ́run ọba aṣọ yín àmín ọlọ́run ọba tó já sí pé òun lọ́ba tí máa ń mú alábòsí gbogbo ẹni tó bá ní òkú bíi tiẹ̀ fẹ́ gba ọlọ́run bá mú wọn. àmín lẹ́yìn ikú bàbá yín má jẹ́ mọ̀ nira. àmín o. gbogbo ń tí ń jà dọ́wọ́ má jẹ́ ó tọ́ sí. àmín gbogbo ń tí ń jà burú má jẹ́ ó tọ́ sí. àmín ikú òjijì má fi pa yín. àmín wá ṣe ń lọ́mọ dùnú. àmín ṣe ń lọ́mọ àlùbáríkà. àmín ọlá tí bàbá yín ò lò láyé ọlọ́run tí a yín lọ́la. àmín tó kún ọlá náà fún yín. gbogbo yín má fi ẹnìkan ṣerú ẹnìkan. àmín ọlọ́run gbéga ọlọ́run ṣe ń léèyàn. àlùbáríkà ọlá àwọn ènìyàn lọ. àmín wọ́n á fẹ́ ka ojúbà ẹ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ yìí fọwọ́ san owó túbà ẹ̀sán sínú àwọn òbí. owó túbà
ọwọ́ òtúbà Utuba. ọwọ́ òtúbà ọwọ́ òtúbà gbogbo abiyamọ tó bá wà níbí kó má kẹ́ni kan gbogbo ẹni tó já sí pé ó fẹ́ káwọn ọmọ yìí kán lẹ̀mí gígùn láyé kọ́ sì ṣoríire kí wọ́n débi fún àwọn òtúbà lẹ̀. aládùn mú kí yẹn Utuba. bismillahir rahmanir rahim. Amina. لو أنزل هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون أتمكن أين كن أم لم لكم كن كنسوا الله كن فيا أتمكن أين كن أم لم لكم كن كنسوا الله كن فيا يا الله كن يا هلال كن يا باتمال كن يا جناد كن يا مقامة السماوات والأرض يا ذا الجلال والإكرام يا من إذا أراد شيئا أن يقول له كن فيكون يا من إذا أراد شيئا أن يقول له كن فيكون يا من إذا أراد شيئا أن يقول له كن فيكون سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. kí èmi tó gbé màíkì lẹ́sìn ẹnu èyí tó kù mbẹ òun náà ni pé mọ́sáàsì wa ní Abarangẹ Central Mosque ẹ bá débẹ̀ ẹ rí i pé under construction ló wà. nísìnyí a fẹ́ ṣe pílà bẹ̀ a fẹ́ dẹ́kin ẹ̀ ọ̀rọ̀ lórí owó ni. bàbá wa tí wọ́n pè ní ATM wọn ní ẹ̀ẹ̀kan alájẹ wa Abdulhakeem ní orúkọ bàbá wa Amada Rufai èló lẹ fẹ́ fún wa fún owó mọ́sálásí yẹn kó máa jẹ́ ládàá fún wọn kó sì máa jẹ́ àlékún ìkẹ́ fún wọn títí láéláé tẹ́fẹ́ fún wa fún owó tí mọ́sálásí lọ́tọ̀ mọ́sálásí yìí o kódà bẹ́ẹ̀ bá tẹ̀ wá nítọ̀ ẹ fún wa rin ni ẹ fún wa yẹ̀pẹ̀ ẹ fún wa lókúta kó jẹ́ símẹ́ǹtì ni àmọ́ ègbó náà ni bisimilayi mọ́sálásí lórúkọ bàbá wa lórúkọ Allahu Akbar Allahu Akbar alájẹwà Abdulhakeem ọlọ́lá yín ò ní tán àbúrò ní èlò 5,000 naira Allahu Akbar kabira. ọlá yín ò ní tán ọlá yín ò ní wọ̀ mí àbúrò ò ní tọ́ sí èyí jẹ náà yìí ọlọ́run bá fi àdìpẹ̀lẹ̀ ọlá sàlátù wájú ọlá aláhàwùlà. wala quwwata illa bi'aliyyil azim. bàbá wa tí wọ́n wà ní ẹ̀gbẹ́ yín lónìí náà fẹ́ bá a fi dá sí sí mọ́sálásí wo orúkọ bàbá wa Amada Rufai orúkọ àwọn ẹni Ọlọ́run tí yẹn náà máa já sí pé bàbá yìí náà nípìn bẹ́ẹ̀ gbogbo ẹja wa dá sí bó bá ti mọ ẹja wa dá sí o mọ́sálásí gbogbo náà nípìn bẹ́ẹ̀ ìyá wa ẹ̀mí yóò gùn ọ̀làlá ayélujára ayélujára gbogbo wa náà ẹ̀mí wọ́n gùn gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ mílẹ̀ ní yóò gùn gbogbo ẹni tó náwó níbí lónìí ìyá aládùn akí wọn ìyá aládùn akí kí wọ́n máa wulẹ̀ wọ́n bá wa lásìkò tá à ń gbọ́wọ́ mọ́sálásí lọ́wọ́. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين ala muhammadu sallallahu alaihi wasallam alaja olùgbẹ́ni ọlọ́kùnbà àdótì àmín mádàlákà yìí ó àmín aláìláìlá àmín fún olùkọ́ra àti púpọ̀ ọlọ́mọba tí ń jẹun àmín aláìláìlá àmín ala muhammadu sallallahu alaihi wasallam alaja jamiu ọlọ́kùnbà àdótì àmín àgbàdo àmín àbá àṣẹnulẹ̀ ọlọ́kùnbà àgbàdo àmín aláìláìlá àbá alaja abdulhakeem alaja Abdulhakeem ẹ bá ń pè wọ́n ọ̀nà bá fi wọ́n gbọ́ pátápátá adúpẹ́ alhamdulillah
ẹ kú ìfọ̀mọ̀ ènìyàn ṣe Ọlọ́run kó má ba ilé àtọ̀nà ẹnì kankan yín. Àmín. Àmín. Sallallahu alaihi wasallam. Ẹ̀bùjọ ọmọlẹ́kù alájà amáríà alájà àmínà ẹ máa bọ̀. Ẹja jókòó ìṣẹ́jú díẹ̀ náà lókun. Èyí tó kù náà ni. Ẹja jókòó Èyí tó kù náà ni. díẹ̀ lókun. Èyí tó kù náà ni ká ṣe wọ́n kan. àwọn tá a bẹ̀rẹ̀ náà lọ kọ́lọ́ ń Gbogbo ọba ọba ẹ bá nàka àárín sí wọn. Ẹ bá nàka àárín sí wọn. Bá nàka àárín ẹ̀dìdí. Ẹ bá nàka àárín sí wọn. Gbogbo tá a bá wà. Ẹ bá nàka àárín sí wọn. Ẹ̀dìdí dúró ẹ̀dìdí dúró. Ẹ bá nàka àárín sí wọn. Akí màmá wa tó já sí kan ni wọ́n ṣe wàhálà níjẹ̀jọ́. Àwọn àti wọ́n jókòó yìí kọ́nà kó bá mi dúró tì yín. Àmín. Ẹ̀yin náà máa bọ̀. Wọ́n ní máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ tẹ́ sàdúrà. Kódà ẹ tẹ́ sí àdúrà. Ẹ ń lọ wájú ẹ̀ lẹ́yìn níjẹ̀jọ́. Ẹ̀rẹ̀ rí nǹkan náà ṣe. Kódà ẹ dúró títí dèní kọ́nà kó bá dúró tẹ̀ yín. Àmín. Ẹ bá nàka àárín sí wọn. Ẹ bá nàka àárín sí wọn. Ó kù màmá kan náà. Wọ́n ti ń bọ̀. Wọ́n ti ń bọ̀. Ó kù màmá kan. Fún ọ̀nà ẹ̀bọ̀ ẹ̀bọ̀. Màmá. Bàbá Abdulrahman. Abdulrahman. Àdúrà tẹ́ sí wọn. Kọ́lọ̀ ń jẹ́ kí ọ dàgbàdàgbà. Ẹjọ́ bá ń pa alájà àti Bẹ́ẹ̀ni tí wọ́n gùn. Bàbá ló ní ọ̀bá náà. bàbá. Ẹ̀yin náà dúró màmá. Ẹ dúró ẹ bá fàdúrà. Ẹ̀tọ́ sí àdúrà. Tí wọ́n yẹ pẹ̀lú mi ni a ní kò sí tó kàn wọ́n. Ṣùgbọ́n dúró ẹ̀rù gbogbo ara dúró sí ìjẹ̀jọ́. Kódà lé ní ẹ̀sẹ̀ nígbà tó máa rí yín lé ní. Nítorí bóyá ní ìjẹ̀jọ́ ẹ wà ní tábà ti sin wọ́n tán. Àti lọ nìyẹn. Ọlọ́run kó bá dúró tì yín. Àmín. Alájì Hakeem ẹ̀yin mo kọ́kọ́ fẹ́ ṣàdúrà fún. Lásìkò tá a wà yìí kò easy láti mú Bẹ́ẹ̀ni. kódà gẹ́gẹ́ bí iṣẹ́ tọ̀dọ̀ yín tẹ́ bá ro wàhálà tẹ́ ń rí bẹ̀ tẹ́ bá ro wàhálà tẹ́ ń rí bẹ̀ ẹ máa wò pé iṣẹ́ máa ń náwó fún àwọn àfà fún ẹmọye àfà ni lẹ́nu látàárọ̀ kódà nígbà tí wọ́n mú owó dínú àwòlẹ̀ kan ẹ tún bẹ̀rẹ̀ pé lónìí ẹbí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa ná mo dẹ̀ mọ̀ pé àwọn gbúrúgbúrú méjì àti yàrá mẹ́fà tẹ́ máa ti ṣe àti tó wà nílùú ìgbò náà Ọlọ́run kó bá dúró ti gbogbo yín. Àmín. Iyì tí wá àti tí wọ́n ní kẹ́ máa rí ná. Ẹ̀mí máa ná tẹ́ bá ń rìn lẹ́ máa ná. Bá a dúró tì yín. Àmín. Ọlọ́run má jẹ́ ìjábọ̀. Àmín. Àmín. Ilé nìyí tí ó wà jẹ́ ìjábọ̀ Ọlọ́run má jẹ́ rí. Àmín. Síbẹ̀ sí ní lọ́ta o. Síbẹ̀ sí ní lélẹ́ nìyí. Síbẹ̀ sí ní lókè kò síbẹ̀ sí ní nísàlẹ̀. Ibi tẹ́ wà àwọn kan náà fẹ́ débẹ̀ ṣùgbọ́n àwọn ò ní gbà fún wọn. Àmín. Àwọn náà fẹ́ débẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́yìn tó àwọn náà bá débẹ̀ Ọlọ́run jẹ́ iná ti kọjá rẹ̀. Àmín. Àmín. Sallallahu alaihi wasallam. Mo ní tẹ̀tẹ̀lẹ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo yẹn bẹ̀rẹ̀ pé ìdí alájà kí mo wá síbẹ̀ mo ní mi ìmọ̀ wọn èyí náà mo dá yín mọ̀ Ọlọ́run kó bá mi dúró tì yín. Àmín. Àmín. Àtà ẹ̀jẹ̀ sàṣìlúwà fi ẹ̀kọ́ ṣẹ́gun abáyé ẹgbẹ́ yìí ọmọ ìyá kan bá kan rẹ̀ lọ. Gbogbo ọ̀bẹ àdúrà náà ni mo fẹ́ ṣe kọ́lọ̀ kó bá mi ṣe dáadáa fún Àmín. láìláìlá Àmín. òkè ní kọ́lọ̀ jẹ́ máa lọ àlàfún fẹ́ àkúndọ̀ lọ Àmín. ọ̀pá náà mọ̀kánà àríyá Àmín. ọ̀pá náà mọ̀kánà àríyá Àmín. ọ̀pá náà mọ̀kánà àríyá Àmín. gbogbo ẹni tí bá náwó òun ní kọ́lọ̀ jó máa lo òkè Àmín. ọlọ́run jẹ́ ẹ̀ máa lo Àmín. Bismillahir Rahmanir Rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. Àmín. Ẹ jókòó. Ẹ jókòó. Ẹ̀yin ò tí ì jókòó ẹ̀yin kọ́. Wọ́n ní ẹ má jókòó. Aláàjì ni kò yí jókòó. Àlókò. Mo fẹ́ máa bọ̀. Gbogbo yín náà la rodo yín èyí tó bọ́lẹ̀ ní sàṣì tó bọ́lẹ̀ ní kíní gbogbo yín náà la rodo yín Ọlọ́run tó bá ṣe dára. Àmín. Olókùn tí bàbá fi sílẹ̀ Ọlọ́run má fi ìyà jẹ wọ́n. Àmín. Má fara ni wọ́n. Àmín. Má dààmú wọn. Àmín. Má fọ̀rọ̀ ẹnu dààmú wọn. Àmín. Má fowó dààmú wọn. Àmín. Láìláìlá. Àmín. Sallallahu alaihi wasallam. Alájà Mọ́ríà Alájà Àmínà àfáwà yìí náà àti Ọtáyọ̀ Ọlọ́run kó bá dúró tó. Àmín. Àmín. Ọlá Muhammadu Sallallahu alaihi wasallam. Aláhùlà aláàkọ́ta. Illa bi'ali azim. Nígbà tí ẹ̀yin tí ẹ wá ń ké tẹ̀ ń sọ̀kọ́ ẹni tí ìyá wa ti kú nígbà tó bí ńkọ́
kí ni kò ń ṣe dúpẹ́ fọlọ́gbà tó bá ní bàbá yín báwo ló ṣe rí ẹ júwe pé bàbá wa báyìí ló ṣe rí ẹ lè júwe ṣùgbọ́n tí iye wa bí tó kú níjọ́ kan náà báwo ló ṣe fẹ́ júwe yẹ fọ́tò hàn ẹlòmíì ò rí fọ́tò ẹnì kan wá bá mi ó náà wá fọ́tò yìí òun náà wá lọ́lé yín tó bá fẹ́ wá fọ́tò yẹ wá lọ́lé yín ò wá á júwe fún ẹ ẹ pàdé ẹ lọ́jọ́ àrà ẹni tí ò dáhùn báwo ló fẹ́ pàdé yẹ lọ́jọ́ àrà kọ́lọ̀ kó bá mi dó tì yín tẹ́wọ́ بسم الله الرحمن الرحيم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتنزل من تشاء انك على كل شيء ولا حول ولا قوة الا بالعلي العظيم ẹkú ìfọmọ ènìyàn ṣe ẹkú àdóòtì ẹ̀yin náà lẹtún lọ ń dóòtì náà tẹni dóòtì gbogbo ẹ̀kọ́ náà kó má dààmú yín Ọlọ́run kó bá mi dóòtì wàlá ìlà ìṣọ Ọlọ́run ọba àbọ̀ Ọlọ́run ọba bá ń fi gbogbo yín. آمين صلى الله عليه وسلم ولا قوة إلا بالعلي العظيم. àwọn ẹbí bá ta àti bàbá tó jásí pé wà ń lo ìbò lọ́hùn ọlọ́jọ́ ń délé àtàlàfíà ọlọ́run má jẹ́ òun kú sóòrùn ọlá ìyá ẹ̀la alájà kí kẹtó lẹ́ẹ̀ máa bọ̀. ọ̀dọ́ máa ti bọ̀. ẹ̀mọ́ àdúrà tí mo ṣe fún ọ látọ̀dọ̀ ti yín. ọwọ́ àdúrà àwọn ọmọ látọ̀dọ̀ ti yín. ọlọ́run má jẹ́ kó kú sóòrùn. ọlọ́run jẹ́ kórè òkú. ọlọ́lá ìyá ẹ̀la kórè òkú jẹ́ kó kó délé. ọlọ́lá ìyá ẹ̀la ọlọ́run Muhammadu Rasulullah. sallallahu alaihi wasallam. ọlọ́run pẹ̀lú bismillah ọlọ́run jọ ń dé pẹ̀lú alhamdulillah. ọlọ́lá ìyá ẹ̀la Muhammadu Rasulullah. sallallahu alaihi wasallam. ìdílé ọkọ tí yín náà ọlọ́mọdé ó dàrú. ìdílé ọkọ yín ọlọ́mọdé ó dàrú. ọlọ́lá ìyá ẹ̀la wọ́n nílé ìbàbá àgbà àmọ́ ọlọ́kọ̀ọ́bà àdókò. wọ́n ní jẹ̀jọ́ wọn tó dúró ní ọlọ́mọdé ayé wọn rú. ọlọ́mọ bá tiẹ̀. ṣe ọlọ́mọdé ó ti ṣe wọ́n. gbogbo àwọn màmá tí ọ̀tọ̀rọ̀ bí a tẹ́lẹ̀ bàbá máa ń lò ló náwó. àmín 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 àmín. لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. àti gbogbo àwọn tó ń wá láti ìkébi àtàwọn tó ń wá láti abáwọn jẹ́ ń bí àti sọ́ọ̀mìlì gbogbo pátápátá ọlọ́run jẹ́ pẹ̀lú ọkàn abáyé. àmín. alákùnrin náà ọlọ́run kó bá a tó tà. àmín. wọ́n ṣe gbogbo méje níje ìjọ àti ààrẹ fà wọ́n mú ọlọ́run kó bá a tó tà. àmín. ọmọ ìyá yìí náà ọlọ́run kó bá a tó tà. àmín. ìmọ̀ gbogbo yín pátápátá ọlọ́run kó bá a gbà fún wọn. àmín. ọlọ́run bá a gbàdúrà wọn. àmín. ọkọ ìtì yín náà ọlọ́run kó bá a tó tà. àmín. àti ìyá ọkọ náà ọlọ́run kó tó tà wọn náà. àmín. àmín. akú fọmọ ènìyàn ṣe tó gbogbo wa ọlọ́run kó náà bọ̀ wá lóye. àmín. láhùlà wala quwwata illa billahi al-azim. gbogbo àfa náà kọ́lọ̀ má bàtú ayé tó àmín o àmín o. ìjọ nígbà tá a tó lọ kí òun lọ́wọ́ àtúpàdé mi àtúnkèrò sí lára kọ́lọ̀ kó dúró tiwa o kọ́lọ̀ jẹ́ kẹ́mi tiwa náà àtàlàfíà àwọn àìsàn ṣe wá ọ̀la ìyá ẹ̀la láhùlà. wala quwwata illa billahi al-azim. ilá ìkúrú aláwọ̀ àtẹnitó ẹni tọrọ fún àtẹnitó ọ̀rẹ́ ẹni tọrọ fún àti ọba tó ń jáde láyé nílé ilé nínú kọ́lọ̀ kó bá a kẹ́ wo. bismillah ìkúrú aláwọ̀. bismillah rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ربنا تسلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا انك جامع الناس ليوم لا ربنا اتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله عليه وسلم آمين.